jẹ́ Yorùbá a need nǹkankan o dádúró bóyá gbogbo kan tá a ṣe petition a need ẹ o ní Ọlọ́run dá wa ká pé ìlú afẹ́ jọra wa tó jẹ́ pé bí àjọmọ́ wa ní gbogbo àjọwàpọ̀ unity wa ṣó tó kúrò ní USSR ẹ̀yà kan náà ni wọ́n o tó jẹ́ pé ẹ̀yà kan náà ni wá but nínú ẹ̀yà yẹn a fẹ́ yọ jáde ti yẹ yín ó dàbí ní Canada náà ṣe mọ̀ pé ẹ̀yà ni wọ́n ń ṣe pọ́n yàtọ̀ síra but a wá níbí báyìí níbi tá à ń pè ní Nàìjíríà ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ pé èèyàn òun ló ti dá wa bẹ́ẹ̀ ríra wa bá ṣe ń ṣe oríṣiríṣi gbogbo nǹkan ṣá tí wọ́n sọ èèyàn Ọlọ́run náà so a lè jọ gbé pọ̀ ní àtọ̀run ti dá wa bẹ́ẹ̀ so for that fact tó normal ni ìlú tó yan wa tó wà ní house ló kàn máa sọ ní house pé àwọn Yorùbá o àwa tá a jẹ́ Yorùbá nínú bíi a fẹ́ kúrò but nítorí ó jẹ́ pé àlọ́ọ̀lọ́ ta wà is pure fraud fake ni fraud magic tí ò normal tí ò true iṣẹ́ ọ̀nà tí ò necessary so ẹ ṣe dà nìyẹn so gbàtà àti jẹ́ nation ó ti tàn àtọ̀dọ̀ there's nothing you can do about that automatically ni right to be a nation ẹ̀yà tó bá wùn láti jẹ́ but ibi tó lọ́n dá wa sí àyè tó fún wa gbogbo nǹkan tó fún wa yẹn nǹkan tá a jogún bá látọ̀dọ̀ àwọn ìran so it is our right kankan máa jálù wa tó máa sọ pé òun fẹ́ gbalẹ̀ wa àbí òun fẹ́ gba nǹkan tá a fi ń jẹ́ wa ni ẹ̀ bí ìgbà téèyàn pa ìrìn káyipé ibi tí gbogbo nǹkan normal òun ni gbogbo tá à ń ṣe wọ́n ṣe petition àràkún lọ́jà alá. intan sọ fún wa nísìnyí pé yẹn a sì lè. slavery mentality nǹkan tí ó túmọ̀ sí nìyẹn wípé Yorùbá ò lè United Nation tí United Nation bá gbà á sìn so ìyẹn ò mí ni pé àwọn náà máa fún wa ní àṣẹ wípé ẹ lọ dá dúró ìsọkúsọ ọ̀rọ̀ játíjátí níbo síbo Ọlọ́run dẹ̀ ló ti ṣe wá ní ẹ̀yà náà kó ní kálukú wọ rẹ̀ káàkiri àgbáyé náà ìmọ̀ pé ẹ̀yà ọ̀tọ̀ ní ẹ̀yà ọ̀tọ̀ ńlá bàbá ńlá inferiority complex mentality wọn slavery total wọn fi wá sínú oko ẹrú aláfẹ́ jáde nínú oko ẹrú àwọn kan dẹ̀ lọ́kọ níbo náà ti ń ṣe yẹn sharing kí ló ń jẹ́ United Nations ab kan body kankan ló ń jẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi ìlú ní àgbáyé òun ló ń jẹ́ bẹ́ẹ̀ àkókò so nǹkan táwa lọ bá wọn fún náà ni pé ìlú tuntun ní àwa o àwa náà fẹ́ join ìlú lágbàáyé so ìyẹn ń ṣe big deal now join United Nations ní títí dìrọ̀jọ́ bá wọn bá wọn níbi tó dáa tá a ṣe sọ̀lẹ̀ lórí ṣe petition à ń ṣe gbogbo yẹn ara mo fẹ́ sọ fún yín ní èyí ìsàká pé àwọn Arẹwà bàbá ńlẹ̀ ẹnikẹ́ni wọn ní bá sọ wọ́n dẹ̀ declare náà ní kílẹ̀ fẹ́ ṣe ìgbà tán ṣe sharia taná bá sọ ọ̀bẹ anybody sọ́nà wọ́n dẹ̀ tọ́ di pọ́n sí bọ́dà àtọ̀dọ̀ wọn ti bí ta ìgbà tán ṣe sọ́nà wọ́n kàn máa ṣe náà nìyẹn ọ̀kẹ́ ẹ̀. Security Development Center for Harmonization gan ló ń fúnyàn nílùú àbí bẹ́ẹ̀ kọ́ ìyá wa. Yes and main reason tán ṣe dálẹ̀ gangan First World War wọ́n jà Second World War èwo ni àpapọ̀ ogun àgbáyé kí peace lè máa wà láyé main purpose tán ṣe dálẹ̀ náà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní expand ẹ̀ àwọn tán ní slavery mentality tán ní onígbà tí tọ̀tọ̀ ní ti United Nations ní pé kán maintain peace oníkálukú kájọ ṣe together tó jẹ́ pé a máa ṣe àṣọwọ́pọ̀ a máa jọ máa ṣe nǹkan pọ̀ ẹlẹ́mbì kan kó oníkálukú tètè sowọ́pọ̀ ká tètè mọ́ bá ṣe máa paná ẹ̀ sísà ẹ̀ sì máa exist in fact wọ́n wà ní àwọn ìlú tó ń ṣe dáadáa jù pàápàá. ẹ ṣe documentary kan tí mo láǹfààní àti wò mo mọ̀ bí ẹ̀yin ti Yorùbá system of government ó sọ̀rọ̀ nípa àwọn ń pè ní ọmọ Yorùbá fáǹfààní ẹni tó bá àmọ́ pọ̀pọ̀lọpọ̀ ti gbọ́hùn yín àmọ́ nítorí pé Star Radio UK a ní ọ̀pọ̀lọpọ̀ gbáyé káàkiri kí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí ni ìdí gan. jẹ́ pé aláṣẹ láti dá dúró bí orílẹ̀-èdè ni pé orílẹ̀-èdè tẹ̀lé àṣẹ ti Ọlọ́run à ń láti tẹ̀lé ìlànà ti Ọlọ́run wa ní orílẹ̀-èdè pé nǹkan tá ń láti ṣe tó dẹ̀ jẹ́ pé ó ń láti jẹ́ ìfihàn fún gbogbo ayé ó ti ní glory tó àwọn bàbá wa tán dúró ní orí ẹ̀rí wípé àwọn gbé ìgbésí wọn lọ níwájú gan ni
wọ́n advance tó jẹ́ torí ará ìlú nǹkan tí tàwọn ni wọ́n ṣe kójọ tá a ti ń bọ̀ ká lè lọ́ọ́ máa tí ẹ̀dá kójọ yìí ẹ̀dá ò tiẹ̀ tún kójọ fún àǹfààní àwọn tó bá ń bẹ̀. British ló kó wa jọ o British ló amalgamate ẹ o regardless of the ethnicity of each of the regions tó wà ń bẹ̀. Interest wọn ni kò ní ìkankan ṣe pẹ̀lú àwọn aráàlú so tó a bá dẹ̀ ṣì ń follow wọn ò rí wa pé ìgbé kó ní lọ síwájú kó ní láárí kókó lọ́dọ̀ wa ni ìyẹn náà ṣe kó gbogbo tá a fẹ́ orí Ọlọ́run àfi ká padà ká jẹ́ orílẹ̀-èdè because nǹkan táwọn kó jọ kò ń ṣe orílẹ̀-èdè àpapọ̀ oríṣiríṣi ni kò dẹ̀ sí bó ṣe ok ká pé tá a bá yọ òyìnbó kúrò ńlùú yìí nílùú tó ń pè Nàìjíríà tá a bá yọ òyìnbó kúrò ìgbà la máa mọ̀ pé problem wà. Ẹ jẹ́ ká imagine ẹ jẹ́ ká visualize ẹ̀ wípé èèyàn kankan ò gbọ́ òyìnbó ní Nàìjíríà ibi tó ń pè Nàìjíríà pé èèyàn kankan ò gbọ́ òyìnbó ṣe gbọ́ mi sà. Àgbọ́yé. Ẹ jẹ́ ká yọ òyìnbó kúrò ẹ jẹ́ ká wò báwo ló ṣe ṣe a lè jọ gbé. A lè jọ gbé èèyàn kan ò ní tàn wá ìyẹ̀kọ́ òkọ́la èwo làbọ̀rọ̀ máa kúrọ́ sà tí a bá yọ òyìnbó kúrò which is nǹkan táwọn torí ẹ̀ kó wa pọ̀ tá a bá yọ òyìnbó yẹn kúrò sà a lè jọ gbé o torí báwo la ṣe jọ fẹ́ máa sọ̀rọ̀ kí la jọ fẹ́ máa ṣe ẹ rí i pé oníkálukú. ẹ jẹ́ ń gbọ́ àárín yẹn dáadáa ìyá wa. Yes sir. So intent sọ ni pé tá a bá yọ èdè Gẹ̀ẹ́sì tí gbogbo wa jọ ń sọ bàbá gbàsẹ́gbẹ̀ẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ nísìnyí tẹ̀ ń sọ̀rọ̀ tí mò ń gbọ́ ó ṣeé ṣe káwọn ẹ̀yà kan má gbọ́n tá a bá ń sọ. dáadáa oníkálukú máa padà sílé because oníkálukú máa ní ìdá tí bára wọn sọ̀rọ̀ láti communicate tabadẹ ní communication la lè gbégbé ayé lájọjọ gbé náà ṣebí ẹyọ òyìnbó yẹn kúrò sà automatically nǹkan tá à ń sọ yìí máa ṣẹlẹ̀ ìlú yìí máa pín automatically ni ìyẹn ò ní wọ́n pè gbẹ́lẹ́ máa fi mọ̀ pé bọ́lọ̀ ń ṣe dá wa nìyẹn because tá a bá yọ òyìnbó kúrò ní èní yìí ẹni tí ò bá gbọ́ Haúsá ò lè gbélé Haúsá o ẹni tí ò bá gbọ́ Ìgbò ò lè gbélé Ìgbò ẹni tí ò bá gbọ́ Yorùbá ò lè gbélé Yorùbá so which means pé àwa Yorùbá lájọ máa gbé lájọ máa sọ èdè lájọ máa ṣe nǹkan tá à ń ṣe gbogbo nǹkan tọ́lọ̀ ní ká máa ṣe dáadáa la máa ṣe àwọn Haúsá máa ṣe tiwọn Ìgbò á máa ṣe tiwọn torí àkókò gbọ́ra wa gbọ́ra wa rárá àfàwọn kọ̀ọ̀kan bóyá wọ́n ń ṣòwò ní o àbí wọ́n nífẹ̀ẹ́ sí tán lọ gbé àwọn ìlú yẹn náà lè gbédè yẹn bọ̀ sí pé ká ní a fẹ́ ṣe ìjọba a fẹ́ ṣe nǹkan kan ní ìlọsíwájú láíláí a lè ṣe èdè wa yẹn la máa padà sí ibi tọ́lọ̀ ń fi wá sí yẹn la máa padà sí so automatically oníkálukú ti pín ẹjọ́ oyè òyìnbó kúrò Nàìjíríà máa pín. wá bẹ́ẹ̀ bá ṣe darapọ̀ mọ́ wa ètò tí ẹ wà lórí ẹ̀ à ń pè ní Naija Voices every Wednesday àlejò ńlá àlejò gbòógì àwọn la gbé wá fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire this is once again. This is Star Radio UK. ìyá wa ẹ ṣé gan ni ẹ kú kalẹ̀ lórí ètò tìrọ̀lẹ́ yìí tó gbóná kódà ojú agbami ti dàrú gbogbo àwọn àgbáyé tí ń wò wá báyìí lọ́tún lọ́sì nígbà tá a ti sọ nípa United Nations mo rò pé àárín yẹn ti yé wa kétékété mo dẹ̀ ti wo definition United Nations àti gbé yẹ̀ wò ibi tó kù sí nísìn ni pé ìrìn àjò yìí tá à ń wò níwájú wa yìí níbo ló dé gan-an ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń sọ pé election ń bọ̀ níwájú tá à ń wò lọ́kàn báyìí 2023 nígbà tí bá ń ka ìwé ìròyìn fún wọn ní studio lẹ́ni ó kù 242 days kí 2023 election kó tó wáyé ṣé election máa wáyé ṣá ìyá wa nínú Nàìjíríà. ẹ jọ sà níta àwọn ọmọ Yorùbá o ọmọ Yorùbá tó gbọ́ lọ́n gbọ́ ni o ìnínú oríṣiríṣi ẹ̀yà ẹ̀sìn ọmọ Yorùbá tó gbọ́ lọ́n gbọ́ kò sí èyí tó kàn wá pẹ̀lú ìbò lóòótọ́ wọ́n máa di àwọn ìbò kan lọ́dún yìí kò kàn wá kò kàn wá rárá tó bá yá oníkálukú á mọ̀ yìí pé Yorùbá dá dúró ni sà bí mo ṣe sọ fún yín sẹ́ ẹ jẹ́ ká visualize ẹ jẹ́ ká test ẹ jẹ́ ayọ̀ òyìnbó kúrò nínú èdè tá à ń sọ nílùú yìí bóyá oníkálukú ní padà lọ́lé ṣé wọ́n lè ṣe ìjọba tán bá yọ òyìnbó kúrò sà ṣé wọ́n lè di ìbò tán bá yọ òyìnbó kúrò sà
ṣé wọ́n lè ṣe nǹkan kan tá bá yọ òyìnbó kúrò ó ti dandan kó ní káàkiri lọ sáàyè tiẹ̀ kó lọ ṣe ìjọba tiẹ̀ kó lọ di ìbò tiẹ̀ kó lọ ṣe nǹkan tó fẹ́ ṣe láì níbi tọ́lọ̀ ń dá sí èèyàn kan kún lè tọ́ra wọn mọ́ ṣẹ́rí system tó wà ńlẹ̀ àti ìbò àti gbogbo ẹ̀tàn dì tó kó ẹrú ni kò tí ì pààrọ̀ láti ìgbà táwọn tó fi lélẹ̀ ti fi lélẹ̀ wọ́n rí brand ẹ̀ ní kò dẹ̀ ìpààrọ̀ à ń sọ fún ọ pé constitution 1999 a ní ìwé document ẹrú ni wọn ò gbọ́ kí ni wọ́n tún ṣe wọ́n tún bọ̀ compound ẹ̀ ẹni tó bá fẹ́ kú ni kó lọ kú ṣe ríṣẹ́ so ṣe rí wọ́n dìbò yẹn kò kan àwa ṣe rí ọmọ Yorùbá sà ọmọ Yorùbá ti dúró àti ní orílẹ̀-èdè wa sà mo fi gbogbo ẹnu sọ ni sà ṣe rí petition tá a ṣe yẹn a fi gba agbára dání ní weapon kan ní èèyàn kan sọ ó ń sọ fún brother mi kan ó ní pé wọ́n láwọn ò fẹ́ ṣe referendum báwo náà ṣe fẹ́ kí UN dá sí mú ní ẹ fílẹ̀ slavery mentality ní ẹjọ́ lọ́ọ̀ka rẹ̀ pa sí slavery mentality tó ní oko ẹrú ló wà ẹjọ́ wà ń bẹ̀ ọpọlọ ẹ̀ wà lóko ẹrú gbogbo ìgbésí ayé ẹ̀ wà lóko ẹrú ní ìdá tí sọ pé United Nations abẹ́mẹ́rẹ́ abẹ́ni UK abẹ́nibody kò recognize wa náà ṣe bọ́ọ̀lù ti dá wa nílùú wọ́n mọ̀ pé orílẹ̀-èdè níwá wọ́n mọ̀ pé ìlú níwá wọ́n mọ̀ dáadáa ok ẹ jẹ́ kí n ṣe example kan fún yín sà England tẹ wà yẹn English lẹ́ ń sọ sà ẹjọ́ tán bá ní kán yọ English kúrò ṣé wọ́n lè gbégbé ayé wọn níbẹ̀ kò possible kò ṣe é so àwa náà tá jẹ́ Yorùbá tá bá yọ English kúrò Yorùbá ni wà náà ṣe é rí pé identity wa ti clear tẹ bá yọ English kúrò Biafra identity ẹ̀ clear ó ti lọ pọ̀ jù so kí ló dé tẹ máa kọ́rọ́ mọ́rọ́ ṣé ẹ rí sàmbi tí ọmọ Yorùbá délé ní sà mo fi gbogbo ẹnu sọ ni o Yorùbá ti dúró Yorùbá nation ló ti dúró ní ọdún ìwá ni o ṣé wá rí since ó ti jẹ́ pé Nàìjíríà yẹn ohun àwọn kan kò ní mínì no sàá jẹ́ kí n sọ túmọ̀ kínní fún yín ṣe rí Nàìjíríà sà kò ní mínì ìdí tí ò ṣe ní mínì pé kò ní ìkọ̀kan ṣe pẹ̀lú gbogbo ẹ̀yà tó wà nínú territory tó ń pè Nàìjíríà omi tí wọ́n sọ àwọn náà sọ pé Niger River wọ́n wá ní Nàìjíríà wọ́n mú jáde ní odò Niger yẹn náà ní ṣé ó ní nǹkan ṣe pẹ̀lú gbogbo ẹ̀yà tó wà ń bẹ̀ wọ́n ní ilé là ń wò ká tó sọ ọmọ lórúkọ náà wọ́n ò wo ìlú wọn ò wo ẹ̀yà tó wà ń bẹ̀ kan tó sọ anybody kan tó sọ orúkọ ìlú náà lẹ́yìn náà nǹkan tó ń jẹ́ Nàìjíríà yẹn sà àkópọ̀ ẹ̀ reason tán ṣe kó pọ̀ economic reasons ní fún benefit colonial masters ṣó ti yé yín sà so ṣé ẹ rí pé tí ẹ bá ṣì ń ṣe ní bó ṣe wà yẹn tẹ́ kó jọ bó ṣe wà yẹn tẹ́ kó pọ̀ bó ṣe wà báwọn ṣe fi sílẹ̀ sà nǹkan kan tẹ́ ṣì máa ṣe náà nìyẹn o ẹ̀yin máa serve colonial masters màá dẹ̀ sọ ìdí fún yín sà ṣe mọ̀ pé ńgbà tán lọ wọn ò fi gbogbo ara lọ wọ́n fílẹ̀ fáwọn Fúlàní àjèjì náà fílẹ̀ fún o torí Fúlàní ò sínú territory tó mọ̀ Nàìjíríà wọ́n fílẹ̀ fún Fúlàní pé kó máa control because Fúlàní ò ní nǹkan kan láti lose ní Nàìjíríà kò ní stake nínú Nàìjíríà so tó bá wùn ó lè bàjẹ́ tó bá wùn ó lè ṣe nǹkan tó wùn sí kò kẹ́ ẹ̀ that is why àti pé Fúlàní gan fúnra rẹ̀ ò advance rẹ̀ Fúlàní fúnra rẹ̀ kò advance rẹ̀ ibi tó ń foníkálukú sí yẹn pé oko ẹrú yẹn position ẹrú identity ẹrú yẹn òun náà ṣe maintain ṣó ti yé yín sà so tẹ bá wò ó ẹ rí i pé system táwọn gbé sílẹ̀ òun náà ṣì ní ṣé kò kí ń ṣe system yẹn ní ló jẹ́ pé gbogbo system education ní Nàìjíríà kò ṣiṣẹ́ àfi tá a bá lọ sílùú wọn lọ kàwé torí bá fọ́ head of state lásán àfi tó bá lọ sí England gbogbo nǹkan pátápátá àfi ẹjọ́ ṣé oko ẹrú yẹn náà ṣé system oko ẹrú pé kán máa benefit ní ọ̀dọ̀ wa kọ́ ni àbẹ́ ẹ̀ ní sanwó tẹ bá débẹ̀ ẹ̀ ní sanwó léwu ẹ̀ ní sanwó lé tó bá jẹ́ health care ni ẹ̀ ní sanwó hospital ni ẹ fẹ́ ra aṣọ ibẹ̀ ni ẹ fẹ́ ra ilé ibẹ̀ ni ṣé ẹ̀ sì máa kó gbogbo ẹ̀ lọ bá wọn torí nǹkan tán ṣe join ẹ̀ nìyẹn àpapọ̀ yín kẹ́ sì máa kó wá. so nísìnyí àwa Yorùbá mo fẹ́ kí oníkálukú ní imagination tí mo sọ yẹn ẹ imagine pé kò sóyìnbó
kò sẹ́ni tó gbóyìnbó nílẹ̀ tá à ń pè ní Nàìjíríà kẹwàá imagine pé bóyá ó pín àbí kò pín ẹ lọ rò bẹ́ẹ̀ ṣó ti yẹ yín sà níbi tá a dúró lẹ́yìn sà Yorùbá ti dá dúró sà kọ̀ọ̀kan ṣo tó kàn kù sà ká fi hàn ayé wípé a ti dá dúró ni pé fúnra ara wa ká wá bẹ̀rẹ̀ ìjọba tiwa. à ń bọ̀ lórí yẹn ẹ̀jẹ̀ ẹ̀ máa ti lọ lẹ́ẹ̀kan sí a very good evening and welcome to Star Radio UK. This is Star Radio UK. The best radio show. All around the world. mo kí gbogbo wa níbikíbi tí ẹ ti láǹfààní tí ẹ ti ń gbọ́ wa orúkọ tèmi ni Ọláyọmí Koiki àlejò ńlá tí ó wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa ní alẹ́ yìí pẹ̀lú very busy schedule wọn la fi gbé wọn wá sórí ètò Naija Voices ká gbọ́ ti ẹnu wọn lórí gbogbo ìpolongo orílẹ̀-èdè kan fẹ́ jáde kúrò nínú Nàìjíríà tá a mọ̀ sí Yorùbá Nation àwọn jẹ́ lára àwọn gbòógì tí wọ́n ń darí ètò náà ìyá wa ǹjẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n ń dá sí àbí wọ́n kùn sí yín létí kí ni àwọn ọba wa ìgbésẹ̀ táwọn ń gbé yàtọ̀ sí ti gbogbo ọmọ Yorùbá ń gbé torí pé mo mọ̀ pé iṣẹ́ báyìí ò gbọ́dọ̀ wà níwájú tí a dẹ̀ mọ̀ pé orílẹ̀-èdè tó dání káwọn ọba náà máa gbọ́ àbí kọ́ máa gbé ìgbésẹ̀ ẹ bá wa ṣiyẹ̀wò ká gbọ́ lẹ́nu yín. yes sir ṣẹ́rí àkọ́kọ́ àwọn ọba wọ́n pín sí méjì ni àwọn kan wọ́n gbàgbọ́ nínú ẹ̀ dáadáa wọ́n dẹ̀ gbójú síta àwọn kan wọ́n gbàgbọ́ wọn ò gbójú síta ìdí dẹ̀ ni pé àkọ́kọ́ kí ló ń jẹ́ ọba ọba ò lè jẹ́ ọba tí ò sí aráàlú ọba Yorùbá àwọn ló yẹ kán kọ́kọ́ wà níwájú pàápàá torí nǹkan tí à ń protect pé ká jẹ́ nation sir ṣe rí nǹkan tó ń jẹ́ pé kéèyàn dá dúró ká jẹ́ nation ni pé a fẹ́ protect heritage wa history wa language wa culture wa territory wa gbogbo nǹkan tí Ọlọ́run fún wa a fẹ́ protect ẹ̀ òun ni number one reason láti jẹ́ pé èèyàn jẹ́ nation that is why tẹ́ máa rí pé gbogbo world war tó ń jà ń gbà yẹn tó ń dẹ̀ ṣì ń jà ń sìn láti protect territory ní oníkàkùn fẹ́ maintain identity ẹ̀ láti protect heritage ẹ̀ ní so àwa ń sìn àti sọnù àlọ́kọ sáàárín ẹ̀yìnà bí kéèyàn kó nǹkan sí àárín bóyá kó fi needle sáàárín ẹrù rẹpẹtẹ ṣó ti yé yín sìn kẹ wá máa wá so nǹkan bí Yorùbá lọ fi ara ẹ̀ sínú ẹrù rẹpẹtẹ tọkójọ ṣó ti yé yín sìn sà so a ń láti fà jáde tá a bá fà jáde a wá bó tójú gbangba àṣẹ̀ṣẹ̀ wa máa ṣe ìgbésí ayé yẹn lọ ṣe rí àwọn ọba sà ọ̀rọ̀ tí wọ́n le díẹ̀ mo ní ìgbàgbọ́ ní wípé gbogbo wọn pátá ló fọwọ́ sí Yorùbá Nation torí tí ò bá sí Yorùbá Nation kò ní sí ọba tí ò bá sí Yorùbá Nation kò ní sí ọba because lára identity Yorùbá lára heritage Yorùbá lára culture Yorùbá náà dúró lé lórí so tí ò bá sí Yorùbá Nation kò sí ọba náà kí lọba lòun ṣe kí lọba dúró fún kí ló represent tí bá àmọ́ Yorùbá yìí náà ni so láti lè protect heritage wa lára inú ẹ̀ lọ́ba o làwọn ọba ṣó ti yẹ yín sà so ṣe rí àwọn ọba tí wọ́n ń ṣe pé àwọn ò dá sí kò ń ṣe pé kò wọ́n láti dá sí but wọ́n ti fi wọ́n sí oko ẹrú tí àwọn amúnisìn yìí tí wọ́n fi gbogbo èèyàn sí àwọn náà wà ń bẹ́ẹ̀ táwọn bá sí níbẹ̀ ni wọn ò ní máa sọ pé kọ́ba máa gba ààyè lọ́wọ́ local government kó tó gbégbèsè kọ́ba máa gba owó lọ́wọ́ local government bọ̀ ṣẹ́rí nǹkan tó wá burú ni pé ṣẹ́rí ní ọ̀dọ̀ wa ń bì báyìí ọba pọ̀ gan ṣó ti yé yín local government ò dẹ̀ pọ̀ so owó tán máa pín wá fún wa kò tó nǹkan kan so owó yẹn kẹ̀rẹ́ wọ́n máa pín ó dẹ̀ jẹ́ kí n fún ilé example sir Èkó ń bì báyìí 20 local government ni lọ́dọ̀ ìjọba o ni a ní 20 bí kò ṣe tóbi tó yìí o oh my God Kano 44
ó tún yọ Jigawa tiẹ̀ tún ṣé kò tiẹ̀ tún jẹ́ Èkó lọ gan ara Kánò ní Jigawa ti kúrò o kẹ́ bá mú àbòsí tán ṣe o but kò kàn wá mọ́ṣá ìyẹn ti kọjá so nínú 20 local government yẹn sà owó 20 local government náà máa pín fún 20 local government yẹn ṣó ti yé yín ẹ wá rí 20 local government yẹn ẹ wá wo yọba tó wà nínú Èkó yìí lásán tó wà lọ́ndà 20 local government kẹwàá rí i pé owó táṣẹ́rẹ́ owó òradùn owó tó máa fi lè máa fa okùn wọn owó tó máa fi lè máa pè wọn kó máa dọ̀bálẹ̀ fún màálù tó wọ́n fẹ́ jẹ màálù wọ́n fẹ́ jẹran tó wọ́n fẹ́ jẹran máa dọ̀bálẹ̀ fún màálù ipò àtàyè tán fi ọba Yorùbá sí nìyẹn o ọba Yorùbá tó yẹ pé ta ló tó bẹ̀ tó gbójú wọ ọba Yorùbá tẹ́lẹ̀ ọba Yorùbá wá di ẹni tó máa lọ máa ṣe ọ̀rá ìsà tó máa ṣe ránkàdédè fún ẹ̀yà tí ò yẹ kó ṣe fún tó máa dọ̀bálẹ̀ ọba Yorùbá ọmọ aládé tí ò dẹ̀ yí àwọn ọba ẹ̀ bọ̀tí nítorí wọ́n ti so wọ́n mọ́lẹ̀ àti jẹ́ àti mú ọwọ́ wọn ló wà ṣùgbọ́n kò sí ìṣòro mo fẹ́ àṣùwọ̀ yín pé gbogbo ọba Yorùbá pátá òun ló mọ̀ nípa Yorùbá nation tó tí ò bá sí Yorùbá nation kò ní sí ọba kankan nílẹ̀ Yorùbá so Yorùbá nation gangan òun ló ń protect ìjókòó yẹn àyè yẹn so àwọn bá mọ̀ ṣùgbọ́n torí àti jẹ àti mú àti ná tí wọ́n ti dè wọ́n mọ́ páńpẹ́ sọ́dọ̀ oko ẹrú yẹn tá a dẹ̀ ní òun gangan la fẹ́ mú kúrò nítorí ẹni so kò sí ọba náà tó máa sọ pé ọ̀rọ̀ Yorùbá ò tẹ́hun lọ́rùn ta lọ́ba tó máa sọ pé òkè o tí òun bá ti tí Yorùbá nation bá ti dá dúró ìgbádùn rẹpẹtẹ òun ò fẹ́ ìfọkànbalẹ̀ òun ò fẹ́ ṣe understand sir gbogbo ìgbádùn tó máa wà inú ìlú free education free healthcare all sort of things gbogbo nǹkan dáadáa tó máa mú ìrọ̀rùn bá everybody ta ló máa sọ pé òun ò fẹ́ àwọn náà fẹ́ Yorùbá nation but nítorí àwọn amúnisìn tán ti trap àìmọye bó ṣe trap àwọn bá náà trap àwọn àìmọye olówó míì náà trap oríṣiríṣi ẹlòmíì náà dẹ̀ trap ara ẹ̀ sínú oko ẹrú fúnra rẹ̀ ló dé rẹ̀ mọ́ yẹn kì í ṣe ọ̀kan ló dé mọ́ fúnra rẹ̀ ló dénú ẹ̀ sínú bẹ̀ so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn sà àwọn bá mọ̀ pẹ̀ dáadáa wọ́n lọ́wọ́ sí i wọn kàn lè fẹ́nu sí ní. ẹ ṣé gan ni once again this is Star Radio UK. Broadcasting worldwide online 24/7. In your car, At work, at home. on your smartphone. tó bó bá jẹ́ àkọ́kọ́ yín tí ẹ bá ń gbọ́ ètò orí Star Radio UK òun ni a ti ń gbóhùn ìyá wa Chief Mrs. Modupeola Onitiri Abiola adúpẹ́ fún yín tí ẹ fún wa láyè tí a rí yín nítorí pé a mọ̀ pé ẹni tó busy dáadáa nìyín àmọ́ pé ẹ tẹ̀ wá bá wa sọ̀rọ̀ ìdùnnú ló jẹ́ fún wa lórí ètò ti ìrọ̀lẹ́ ènìyàn máa jẹ́ 15th June 2022 aago 7 fẹ́ lù àìtí wọnú agbami ètò lọ gbogbo ìta ṣe ń mú yẹn wá àmú díẹ̀díẹ̀ ni ìyá wa lánàá inú àwọn ọmọ Yorùbá máa ń dùn ẹ pé kinní kan ní ìwé ìrìnnà ṣé ìlú tí ó ń bọ̀ tẹ̀sán pé ó ti dé tán báwo la ṣe fẹ́ lo ìwé ìrìnnà ṣé a kò fẹ́ gbé jáde ni gẹ́gẹ́ bí àwòrán àbí tí èyí mi máa rí mú dání gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àbí lórí fọ́nrán tá a ti rí yẹn nìkan náà la máa rí ẹ nànàná ẹ̀ dáadáa fún wa ìyá wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé àbí intakọ̀ máa rí mo like in option 16 mo like option 17 ẹni káwọn èèyàn bẹ̀rẹ̀ sí mú option tó bá fẹ́ ẹni àwọn ọmọ Yorùbá náà ló máa make a decision àmọ́ tó bá dijọ́ Monday ẹ bẹ̀rẹ̀ sí kó together ẹ wá sọ èyí tí ó bá jáde ṣé tó bá wá jáde yẹn kí ló máa ṣẹlẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá lẹ́kùnrẹ́rẹ́ lórí ètò tá à ń pè ní This is Star Radio UK. ẹgbọ́n sókè yá wa. ẹ ṣé sà ṣe rí ìwé ìrìnnà ó jẹ́ nǹkan tó ń pè ní international passport fún àwọn tó ń bá fẹ́ rìnrìn àjò kúrò ní territory wọn so lẹ máa fi ṣe ìfihàn ní gbogbo ibi tẹ́ bá lọ wípé àyè gbà yín láti lọ sínú ìlú yẹn so ìwé ìrìnnà ti Yorùbá àwọn ò fẹ́ ṣe níṣe pé a kàn mú kankan jáde kí gbogbo everybody dẹ̀ gbà bẹ́ẹ̀ a fẹ́ kí àwọn ọmọ Yorùbá bá gbogbo àṣẹ dá sí petition 5 million petition yẹn a fẹ́ kí gbogbo wa because inú mi máa ń dùn tí n bá ń gbọ́ táwọn èèyàn sọ pé petition wa
olúwa ṣeun tó pọ̀ nǹkan tí èmi fẹ́ nìyẹn bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn kò ń ṣe pé kéèyàn kan máa sọ pé petition ẹgbẹ́ yìí petition ẹ̀yà yìí petition wa gbogbo wa olúwa ṣèyanu yẹn òun yẹn tó máa ń dùn mọ́ mínú yẹn so ńgbà tá a dẹ̀ fẹ́ sọ pé nípa ọ̀rọ̀ ìwé ìrìnnà yìí a fẹ́ kó tún jẹ́ pé àwa la decide wípé nǹkan tó wù wá irú ìwé ìrìnnà tá a fẹ́ rè àwa kọ́ la yà àwọn ọmọ yorùbá àtàtà tọ́lọ̀ ń fún ní ọgbọ́n yẹn àti òye yẹn tó yé wọn àwọn náà yà lóríṣiríṣi a dẹ̀ gbé síta káwọn èèyàn dìbò èyí tí ó bá gba orí the highest vote ìyẹn la máa sọ pé win ṣẹ́rí lára nǹkan tán fi mọ orílẹ̀-èdè ìwé ìrìnnà ẹ̀ wà ń bẹ̀ sà tí ẹ fi máa mọ̀ pé orílẹ̀-èdè yìí nìyí ìwé ìrìnnà ẹ̀ wà ń bẹ̀ so ó ti di dandan orílẹ̀-èdè yorùbá kò kí ń ṣeré ẹni tó bá sùn tó bá wùn kó máa sùn tó bá máa jíṣá á mọ̀ pé eré kọ́ ṣùgbọ́n tó bá sùn kó jí kó lè tètè mọ̀ pé yorùbá ti dúró ṣe rí lára nǹkan tó ń fi identify ìlú ìwé ìrìnnà yín wà ń bẹ̀ ṣó ti yẹ yín sà so ó ti di dandan kí yorùbá kó ní ìwé ìrìnnà nítorí ìgbà tí ọlọ́run ti ṣèyanu tí a declaration yorùbá nation ti wá sáyé èèyàn kankan ò ní lè wọ orílẹ̀-èdè yorùbá tí ó bá jẹ́ ọmọ yorùbá tí ò ní ìwé ìrìnnà tó bá fẹ́ wọlé pẹ̀lú ìwé ìrìnnà bòmíì á lọ gba visa ni ṣó ti yẹ yín sìn ẹni tó bá ní òun láìkí ìwé ìrìnnà nàìjíríà ó ti dandan kó mu dání bọ̀ tó bá fẹ́ wọ orílẹ̀-èdè yorùbá ó máa lọ gba visa sórí pálí yẹn ni ìwé ìrìnnà yẹn ni ó máa lọ gba visa sórí passport yẹn ni ẹni ìlú lẹ ti lè mú passport wọn wá kẹlẹ fẹ́ wá sí ilẹ̀ yorùbá bọ̀ ẹ máa lọ gba visa ilẹ̀ yorùbá ni ṣé wàá rí ìwé ìrìnnà yín sà ṣe rí aṣẹ́ nítorí pé ńgbà tá a bá gbé ìlú kalẹ̀ ń sìn 2022 ìlà ń sọ̀rọ̀ yìí ó sà àwọn ọmọ yorùbá. òun náà ni mò ń ẹ má bínú ìyá wa torí pé èmi mọ̀ pé ìwé ìrìnnà lótìtọ́ àwọn ìlú kan má lè fúnyàn ní visa gẹ́gẹ́ bí èyí tí yàn ń lò lọ́wọ́lọ́wọ́ nísìn tó jẹ́ ti nàìjíríà ká sọ pé nàìjíríà ẹni tó bá dẹ̀ wá fẹ́ rìnrìn àjò kékeré ṣé tó bá wá gba ìwé ìrìnnà yẹn á lè lò ó lọ sílùú míì àbí akọ̀mú dání ná torí pé ó dàbí àtẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ ìlú ti dúró bá ṣe ń sọ̀rọ̀ ilé ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà ìlú ti dúró àwọn ògbésẹ̀ kí ìlú kó fi dúró dáadáa ni ó kù ìlú ti dúró sà lára nǹkan tó fi máa jẹ́ kí a mọ̀ pé ìlú ti dúró òun náà ni ìwé ìrìnnà sà torí ìlú kọ̀ọ̀kan láti ní ìwé ìrìnnà tiẹ̀ ṣó ti yẹ yín sà ìlú kọ̀ọ̀kan láti ní ìwé ìrìnnà tiẹ̀ àwọn ọmọ ìlú yẹn wọ́n láti ní nǹkan tá à ń pè ní id identification ìyẹn máa wáyé láìpẹ́ bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ so a máa bẹ̀rẹ̀ yẹn ètò yẹn kí ọmọ yorùbá ni àwọn kan tán fi mọ èèyàn ní orílẹ̀-èdè ẹ̀ nìyẹn ṣe rí ìwé ìrìnnà tá a fẹ́ ṣe ìsà a fẹ́ ṣe nítorí for now ni tá a bá ṣe àpérò yorùbá sovereign conference àwọn ọmọ yorùbá lápapọ̀ tá a jókòó síbẹ̀ àwa decide pé ìwé ìrìnnà ọjọ́ sí tán dìbò fún ṣé a sì fẹ́ máa lò lọ ní àbá fẹ́ change ẹ̀ tá a bá sì fẹ́ máa lò lọ a máa lò lọ tá a bá fẹ́ change ẹ̀ a lè change ẹ̀ but between now tọ́lọ̀ ti ṣe yanu yìí títí àpérò yẹn máa fi tán tíjọba tuntun máa bẹ̀rẹ̀ àìmọye ìgbà tọ́mọ yorùbá máa fẹ́ rìnrìn àjò òun ló ṣe di dandan ká ní eléyìí ṣó ti yẹ yín sà tá a bá dẹ̀ ti ní ó ti di dandan cherry united nations kọ́ ló máa recognize ẹ o ìlú kọ̀ọ̀kan bá ṣe ní àjọṣepọ̀ òun ló máa sọ pé àwọn míì máa sọ pé àti ẹ̀ nídìí visa láti wá sí ìlú àwọn míì máa sọ pé òkè àwọn máa fún wa visa àwọn kan báyìí ìgbékalẹ̀ ní láàrin ìlú sílùú ni mo fẹ́ sọ àṣírí kan fún yín sà ìjọpọ̀ èèyàn kan sọ fún mi ó ní ṣé mo mọ̀ pé ìṣòro tí ọmọ nàìjíríà máa ń dojúkọ tán bá fẹ́ lọ gba visa ìlú míì ó ní ṣé mo mọ̀ pé kì í ṣe pé àwọn ìlú yẹn gangan ló mú condition wọn yẹn lé o ó ní ìjọba nàìjíríà gangan ló sọ fún ọ pé kí wọ́n máa múlé fún àwọn ọmọ tó bá fẹ́ kúrò nílùú ṣé ó ti yẹ yín sà then ìṣe àti nǹkan tó ń mọ àwọn ọmọ nàìjíríà sí òun ló jẹ́ káwọn ìlú míì kan fẹ́ fà sẹ́yìn kan má bá nàìjíríà ní àjọṣepọ̀ especially lórí ọ̀rọ̀ terrorism
àti ọ̀rọ̀ 419 kọ̀ọ̀kan àìmọye tó ń fẹ́ bá ìlú nàìjíríà ṣe àbí ọ̀rọ̀ drug trafficking àgbo wàhálà bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan dọ̀tí yẹn ó máa ń fa wàhálà tí ìlú mi ò ní fẹ́ bá ìlú yẹn ṣe gbọ̀ngbà tá a dẹ̀ ti àkọ́kọ́ orúkọ wa ọmọlúàbí ni so by the virtue of that ọmọlúàbí wọ́n ti mọ̀ pé yes orílẹ̀-èdè tó da lélẹ̀ orílẹ̀-èdè tó ń mọ nǹkan tó ń ṣe tọ́lọ́ ń wà lẹ́yìn wa tó dẹ̀ jẹ́ pé ó yẹ káwọn respect báà náà ṣe máa respect ara wa bó ṣe wà nìyẹn so ṣe rí èyí tá a fẹ́ ṣe kì í ṣe pé bóyá a kàn fi ń ṣe eré ayò ó ti o ìwé ìrìnnà ọmọ yorùbá gangan nìyẹn o tí wọ́n bá ti mú tọ́nsìn tá a fi hàn gbogbo wa yí pé eléyìí ni ó win ìbò a máa lọ print ẹ o a máa lọ tẹ̀ jáde fún àwọn tí wọ́n bá fẹ́ gbà á tán fẹ́ gba ìwé ìrìn yẹn a máa tẹ̀ jáde àwọn orílẹ̀-èdè tán tá a ti máa gbà tá a ṣe máa ṣe a máa announce ẹ̀ fún àwọn èèyàn so nǹkan tó wà ń bẹ̀ ni pé àwọn èèyàn máa mú dání ìdí ni pé ẹ mọ ọjọ́ ẹ mọ àsìkò tí declaration yẹn máa ṣẹlẹ̀ but tó bá ti ṣẹlẹ̀ ìwé ìrìnnà yín ti wà lọ́wọ́ yín. ẹ ní sùúrù ní tẹ́ ń sọ ni pé declaration máa wáyé nígbà kan. bẹ́ẹ̀ ni sà. ẹ jẹ́ à ń bọ̀ lórí yẹn ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ lórí ìwé ìrìnnà yẹn torí pé èmi mọ iṣẹ́ tí ìwé ìrìnnà máa ń ṣe a sì ń gbádùn ẹ̀ ẹ jẹ́ a gbọ́ díẹ̀ sí yá wa. so ṣẹ́rí ìwé ìrìnnà wa sà tá a bá ti ṣe àkọ́kọ́ àwọn orílẹ̀-èdè tá a ti sọ fún wípé a ti dá dúró àwọn náà rí i pé àwọn arábí yóò ṣeré o òótọ́ ni wọ́n ti dá dúró. ṣé pàtí báwọn ìlú kan sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tí a ti sọ fún pé ilẹ̀ yorùbá fẹ́ dúró àti báwọn sọ̀rọ̀. ní àgbáyé ìsà ní èní yìí àti bá over 110 ìlú sọ̀rọ̀ ní àgbáyé. ẹ máa sọ̀rọ̀ lórí ìwé ìrìnnà. a tún ti bá àwọn èèyàn jankan àwọn bọ̀rọ̀kìnní àbọ̀n ṣe máa ń sọ ní àwọn ìlú kọ̀ọ̀kan lágbàáyé káàkiri sọ̀rọ̀ lé lórí in fact ìyá gbogbo ẹ̀ pátápátá ìyá gangan fún rẹ̀ a ti sọ fún báyìí ìyá Queen of England pẹ̀lú ọmọ wọn Charles àti fi ránṣẹ́ sí wọn pé yàtọ̀ sí parliament o. ìyẹn tá à ń pè ní Prince Charles òun náà ti gbọ́ sí i tó wà ńlẹ̀. ó ti di dandan yàtọ̀ sí parliament yín lọ́dọ̀ yín bẹ̀ yẹn màmá gangan fúnra rẹ̀ màmá pátápátá Queen of England Her Royal Majesty ó ti mọ̀ pé Yorùbá nation ti dúró báyìí kò ń ṣe pé à ń tọrọ àyè lọ́wọ́ ẹnikẹ́ni Ọlọ́run ló ṣe ìgbà tá a dẹ̀ ti lajú tá a ti mọ̀nà lé wípé ibi tá a wà tẹ́lẹ̀ Ọlọ́run má jà sọnù èèyàn ti padà sílé báyìí over 110 countries tẹ́wọ̀n pé over 100 là ń sọ fún over 110 countries ló ti mọ̀ báyìí wípé Yorùbá dá dúró a dẹ̀ sọ fún wọn wípé kàn recognize the fact pé Yorùbá ni wá orílẹ̀-èdè ni wá nation ni wá a dẹ̀ pull out. ok mo fẹ́ ká ṣe ọ̀rọ̀ lórí recognize yẹn nítorí pé kí ni advantage kí ni ìwúlò pé kọ́ recognize ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ti ń bẹ kó tó di pé gbogbo ọ̀rọ̀ 1914 amalgamation oko ẹrú kí nìdí tí recognize yẹn ṣe wà tó jẹ́ ìwúlò nínú ìrìn àjò yìí. yes sir máa ṣàlàyé fún yín ṣe rí yẹn gangan la need kò kí n ṣe referendum la need sir kò kí n ṣe petition la need sir recognition òun la need sir ìyẹn gangan ló yẹ ká lè pa but a gbé àwọn ìgbésẹ̀ pé petition wa first question nu petition wa referendum question ni so ó dẹ̀ stand fún referendum mo ṣàlàyé nínú ìwé mi tí mo kọ sí màmá Queen of England mo ṣàlàyé mo ní màmá I need referendum o I dey need petition but a ṣe petition 5 million and petition yẹn represent referendum because it's an exit of the arrangement tó wà nílẹ̀ mo ṣàlàyé yẹn àwọn bàbá wa náà kọ ìwé sí gbogbo wọn bàbá Akíntóyè wọ́n kọ̀wé sí gbogbo wọn a tún gbé lọ sí United Nations ṣe rí recognition ló yẹ ká máa lé ìdí ni pé kò sẹ́ni tó recognize wa ṣe understand ayé àtijọ́ tipẹ́tipẹ́ ni àwọn kan mọ̀ pé Yorùbá ni wá in fact ó ṣe ní láàánú débi pé ọmọ Yorùbá gan ò tiẹ̀ mọ̀ identity ẹ̀ gan ọmọ Yorùbá mi ò mọ̀ pé Yorùbá lòun
ṣó ti yé yín ọmọ Yorùbá mi ò mọ nǹkan tí wọ́n mì pé kò mọ̀ pé Yorùbá lòun ni pé kò mọ nǹkan tó jẹ́ ògo àti iyì tó jẹ́ kéèyàn sọ pé Yorùbá lòun ọmọ Yorùbá mi ò mọ̀ ó ń fi rẹ̀ sábẹ́ ibì kan ó lọ ṣẹrú lábẹ́ ibì kan ó rò pé àwọn yẹn ju òun lọ ó rò pé àwọn yẹn níláárí ju òun lọ kò dẹ̀ mọ̀ pé òun lógo jù wọn lọ. bí a tó bá lọ wo bigger than Africa á ràn wọ́n lọ́wọ́ documentary yẹn ẹgbọ́n sókè yà wá. ṣẹ́ríṣà recognition gangan ló yẹ kí gbogbo a máa lé láti sọ yìí pé Yorùbá nation Yorùbá nation ṣẹ́ríṣà tó ṣe jẹ́ pé recognition ni pé kò sẹ́ni tó wọ̀n wá lágbàáyé wípé Yorùbá nation wọ́n mọ̀ wá pé Nàìjíríà ní orúkọ tí oko ẹrú yẹn tán fi sílẹ̀ yẹn slavery name tán fi sílẹ̀ òun yẹn ní gbogbo àgbáyé mọ̀ ṣó ti yẹ yín sà. ó má jẹ́ pé ẹ má bínú ìyá mi pé mo tún interject nígbà tí mò ń bọ̀ ní studio arákùnrin kan torí pé bí ṣe máa ń rìn nísìn ẹ má bínú ẹ̀yin yan wa ṣe rí flag mi àti báàgì mi mo ti bá pọ̀n sẹ́yìn flag yẹn á máa lọ lẹ́yìn arákùnrin òyìnbó yẹn wá ń bi mí pé flag ìlú wo leléyìí mo wá ní flag ilẹ̀ Yorùbá tó fẹ́ kúrò ní Nàìjíríà ó rẹ́rìn-ín mo mọ̀ pé British gangan ni ó wá sọ pé ṣèbí ìgbà tó ti join wa together yẹn kò jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ mọ́nà mo wá ń bí èmi náà wá ń bí pé ǹjẹ́ àwọn Scottish lè gbà kẹ́ máa tẹ̀ wọ́n rì kò lè sọ̀rọ̀ ibi tá a parí ẹ̀ sí nìyẹn ẹ máa gbóhùn sókè lọ yá wa. so ṣẹ́ríṣà àgbáyé a lot of ìlú lágbàáyé wọn mọ ibi tó ń jẹ́ Yorùbá o the same thing kẹ́ni Biafra wọn mọ ibi tó ń jẹ́ Biafra ẹ̀yin lẹ máa ṣẹ̀ṣẹ̀ máa júwe Biafra lélẹ́yìí Yorùbá lélẹ́yìí Nupe lélẹ́yìí ẹ̀ṣẹ̀ máa sọ ni because wọ́n ti practically almost jẹ́ kí a lose identity wa Ọlọ́run ní jẹ́ ká lose identity wa because tí wọ́n bá lose identity ẹ̀ kò jẹ́ èèyàn mọ́ nìyẹn ṣó ti yẹ yín sá so ṣẹ́rí recognition yẹn nǹkan tó ṣe pàtàkì tá a ṣe ń sọ fún gbogbo àgbáyé kì í ṣe pé a ní pé kán wá pè wá nílùú o láyé kò sí nǹkan tó jọ recognition mean pé àwa Yorùbá ìran Yorùbá kan wà nínú àkópọ̀ tó ń pè Nàìjíríà o British bá wa o ní Yorùbá o nítorí náà a ti padà o sí ọ̀dọ̀ wa o ní Yorùbá o so tẹ bá ń pe Nàìjíríà àwa Yorùbá ò sí ń bẹ̀ o ìlú tuntun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú odidi ni but àwa ti jáde kúrò nínú ibi tó ń pè Nàìjíríà so a fẹ́ kẹ́ recognize wípé lára ìlú tí wọ́n kó pọ̀ tí British kó pọ̀ for their own economic reasons advantages ẹ jọ sá mo fẹ́ sọ ọkàn fún yín sá mo sọ fún màmá mo ní màmá mo ní ẹ ṣe nǹkan kan tí ò dáa fún wa o. ìyẹn nínú lẹ́tà tẹ́ fi ránṣẹ́. bẹ́ẹ̀ ni sá. mo ń gbọ́. mo ní ẹ ṣe nǹkan tí ò dáa fún wa o. okay. mo ní ṣe mọ̀ pé oko ẹrú àti amalgamation tẹ́ ṣe kò dáa rárá fáwa Yorùbá o kò ṣe tó dáa lẹ́ ṣe fún wa ní èyí tó dẹ̀ ṣe tó kù tẹ́ wà yìí ẹ bá ṣe àtúnṣe put things right àsìkò ṣì wà ẹ ṣe àtúnṣe ó yẹ yín o mo sọ fún màmá mo ní mi ò ní ìdí àti sọ̀tàn fún ẹ torí ìwọ gangan ìtàn ni ẹ ó di ìtàn mọ́ra fúnra rẹ̀ so ṣe rí recognition yẹn nǹkan tí mò ń sọ nìyẹn wípé màmá ṣe mọ̀ pé ẹ bá wa ní Yorùbá ni ẹ bá ìran wa ní Yorùbá so kí ayé recognize padà nítorí láti gbà yẹn sísìn ọdún ti lọ láì mọye oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹlòmíì kò tiẹ̀ fẹ́ recognize pé Yorùbá wà nítorí ó benefit nínú àkópọ̀ Nàìjíríà yẹn so tó bá gbọ́ Yorùbá báyìí ẹgbẹ́ iná sí létí ni kò fẹ́ gbọ́ so nǹkan táwa fẹ́ ṣe tá a fi sọ pé recognition ni pé orílẹ̀-èdè ni Ọlọ́run dá wa o a dẹ̀ wà ní àyè yẹn látàtètè kọ́ṣe wá but nítorí ṣíṣe ọmọ aráyé greed ọmọ aráyé ìkà ọmọ aráyé wọ́n lọ kó nǹkan tí ò yẹ kán kó pọ̀ mọ́ra wọn wọ́n kó kinní kan ṣàpamọ́ kinní kan mi ọbọ̀ ṣe o máa ń ṣe ń sọ Yorùbá wọ́n dápọ̀ mọ́ra wọn so nísìn wọ́n láti yọ lọ́tọ̀ọ̀tọ̀ èèyàn láti ṣá ṣebí ókè ẹ bá mi sọ fáwọn tó ń béèrè pé wọ́n Nàìjíríà ṣé tẹ bá kó ìrẹsì àtòkúta pọ̀ ẹ lè ṣe é kẹjẹ ni ṣó possible kẹsì é kẹjẹ ẹ dá yanrìn sínú gàrí ṣẹ́ lè mú ní ẹ máa ṣa òkúta kúrò nínú ìrẹsì ẹ máa ṣá ẹ máa fi ìrẹsì sọ́tọ̀ ẹ máa kẹ́lẹ̀ enjoy ẹ̀ so ká lè enjoy ìgbésí ayé wa láti yàtọ̀ kúrò nínú bí àkópọ̀ jatijati yìí náà ta ló benefit ìjọ tán ti ṣe so the recognition ni pé
orílẹ̀-èdè ni Ọlọ́run dá wa, Ọlọ́run ló dá wa o. Ẹ jọ̀ọ́ ìlú báyìí a fẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá ó ti dá dúró o. Kí wá àmọ́ ẹ wo mo gbọ́. A ti dá dúró, Yorùbá ti dá dúró, ìwọ ìlú báyìí Yorùbá ti dá dúró. So tó bá ń rò pé o ní nǹkan kan ṣe níbi tó ń pè Nàìjíríà, jọ̀ọ́ jẹ́ kó yí ẹ o wípé apá bíbáyìí ní Nàìjíríà kò sínú Nàìjíríà yẹn mọ́. So tó bá jẹ́ pé ìwọ tó ń ṣe òwò látòkèrè bóyá ìlú kan orílẹ̀-èdè kan ó ní nǹkan kan tó ń ṣe nílùú tó ń pè Nàìjíríà yìí, ṣó ti yẹ yín sà, but nǹkan tó ń ṣe yẹn demarcation lè wà pé kọ́ mọ̀ pé lágbègbè báyìí o. Okay, for instance nsìn hub industries ní Nàìjíríà Ogun State ni. Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀ sà? So ṣe rí sí àwọn ìlú oríṣiríṣi dẹ̀ ló wà ń bẹ̀, ìlú oríṣiríṣi ló wà ń bẹ̀, ṣó ti yẹ yín sà? So ìlú yẹn tó wà ń bẹ̀, ṣó ti yẹ yín sìn? Orílẹ̀-èdè kan ni, orílẹ̀-èdè kan ni ìlú yẹn. Ìmíì lè jẹ́, ó lè jẹ́ Holland, ìmíì bóyá British ọ̀dọ̀ yín bẹ̀ yẹn, ìmíì bóyá American ni, ìmíì bóyá German ni, ó wà ń bẹ̀ tó ní company síbẹ̀. Ṣó ti yẹ yín sà? So nígbà tá a bá kọ̀wé sí wọn wípé ẹ jọ̀ọ́ o Yorùbá nation, Yorùbá land kò sínú Nàìjíríà mọ́ o. So which means pé òfin tuntun, iṣẹ́ tuntun, àṣà tuntun máa wà. À ń sàsọtẹ́lẹ̀ fún wọn ni. So wọ́n kọ́ máa gbáradì fún àsìkò tí nǹkan fẹ́ yàtọ̀ sí tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀, nítorí pé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé lágbègbè báyìí nílẹ̀ báyìí ìyàtọ̀ wà láàrin àwa kan àtàwọn kan. Ẹ ṣe sà, á dáa fún yín sà. So wọ́n láti recognize ẹ̀dẹ̀ láti fi yé wọn wípé ilẹ̀ Yorùbá kò sí nínú Nàìjíríà mọ́ o. So àṣepọ̀ yín pẹ̀lú Nàìjíríà tá a bá ti ṣe tiwa ń sìn ẹ mọ̀ pé tuntun nìyẹn o, tẹ́ ẹ bá sì fẹ́ ni o àbẹ́nikẹ́ni. Ṣẹ́rí Yorùbá sà, ọ̀rọ̀ wá dàbí ṣúgà àbóyin ni, a dúró sójú kan tá a wà ní o, ìrà ló máa kúkú wá. àpẹ́ ní bọ́dì Ọlọ́run ti ṣẹ́gun fún wa, ó ti ṣoore yẹn fún wa, ní ìtọ́lọ̀ ń kó sọ́dọ̀ wa fúnra wọn náà máa wá. Nítorí tá a gan bá bẹ̀rẹ̀ sí ń lò tá à ń lò kò tiẹ̀ tí tó wa, torí òfin máa wà, a ní gbé raw materials wa jáde mọ́, kò ní ṣẹlẹ̀ mọ́ ní 100%. Irọ́ o, a máa ṣe fúnra wa. Ṣó ti yẹ yín sà? So àwọn máa wà, èèrà ni wá, oyin ni wá, àwọn máa wá, ṣúgà ni wá, oyin ni wá, àwọn lè rà, ó ti di dandan kan wá. Recognition yẹn sà ní pé ká sọ fún gbogbo àwọn ìlú yẹn economic interest Ọlọ́run dẹ̀ tí lópin ti tó, ó ti dé sí báyìí, ká padà síbi tá a ti ń bọ̀. So please recognize the fact wípé nation òun ni Yorùbá, nation ni wá, recognize. So recognition yẹn gangan ló yẹ ká máa lé. Ṣẹ́rí gbogbo referendum petition kí yẹn ní ṣe pẹ̀lú ran wa, Ọlọ́run ti dá wa níran náà, Ọlọ́run ti dá wa. So 110 countries ni àti rí bá sọ̀rọ̀. Ẹ jẹ́ kí àfúnilláyè kẹ́kọ̀ọ́ mọ́mí chíńchín ní ẹ̀já gbádùn orin yìí. This is Star Radio UK. Broadcasting worldwide online 24/7. A fẹ́ polongo ní ẹṣẹ́ gan ni ìyá wa, ẹ má jẹ́ ká jẹ́ kó pọ̀ jù torí àwọn kan á máa jó lọ ni. Ìyá wa, ẹ jẹ́ ká padà sí orí ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ láti bí aago 6. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. Gbogbo ẹni tó bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa, àlejò ńlá àwọn ló wà pẹ̀lú wa ní orí Star Radio UK. Àwọn producer ní máa kí yín, engineer ní máa kí yín, iṣẹ́ takuntakun pé a rí yín, a pè yín, ẹ dá wa lóhùn, a dúpẹ́ fún yín. Bí a ṣe wá ń bá ìrìn àjò yìí lọ ìyá wa, kí làwọn yàtọ̀ sí pé ẹ ti láǹfààní àti kọ lẹ́tà sí the Royal Majesty the Queen of England, ẹni àti bá wa kọ lẹ́tà sí Prince Charles, ìlú 110 countries, kí ló tún kù, kí ló ń dá wa dúró? Àkọ́kọ́ sà, kò sí nǹkan tó ń dá wa dúró,
bí mo ṣe sọ à ń ṣe ọmọlúwàbí òun ni ṣe rí gbogbo àwọn ìlú tá à ń kọ ìwé sí à ń sọ fún wọn ní wípé Yorùbá bí mo ṣe sọ sà ní pé kàn recognize o kàn wà notified o pé Yorùbá o ó ti kúrò ní Nàìjíríà o ibi tọ́lọ́run dá wa sí a ti padà síbẹ̀ nǹkan tó wà ń bẹ̀ nìyẹn àwọn yẹn dóòkò kí n ṣe pé nítorí bóyá kan sọ pé gbogbo ìwà àbàjẹ́ tó ń hù ìwà àbàjẹ́ kúnlẹ̀ náà gbogbo ẹ̀ pátá dọ́dẹ̀ máa wà accountable wọ́n máa accountable for it kò ń ṣe pé wọ́n lọ free láíláí àbáìmọye wọn náà ojú wọn wà ṣe bọ́n fojú hàn àwọn tó ṣe tán commit crime against Jews nígbà yẹn ní Germany gbogbo wọn náà fojú hàn gbogbo wọn ni wọ́n padà wọ́n san nǹkan tán ṣe o wọ́n jìyà ẹ̀ṣẹ̀ nǹkan tán ṣe so tí àwọn bá wá sórí ilẹ̀ Yorùbá tó wá commit tó ṣiṣẹ́ atrocities tó rò pé bóyá òun mú jẹ kò ń ṣe láyé yìí tó bá sì ń gbórí ilẹ̀ àlàyé yìí ó máa san bọ̀ ìdí tá a ṣe sọ pé a fẹ́ dúró bí orílẹ̀-èdè ni pé orílẹ̀-èdè ni wá kán tó ṣe àkójọpọ̀ yẹn kẹ̀rẹ́ kò ń ṣe fún àǹfààní àwa orílẹ̀-èdè kankan fún àǹfààní àwọn colonial master yìí náà ni wọ́n dẹ̀ wá kí àwọn kọ̀ọ̀kan àwọn ṣà àwọn kan kó máa benefit from it so káwọn yẹn hold down gbogbo everybody kán suppress everybody nǹkan tán ṣe nìyẹn the limited few yẹn kán suppress everybody kán wá keep everybody sínú oppression yẹn kò lè máa lọ bẹ́ẹ̀ àwa náà ti fojú rí láyè sí bó ṣe ń lọ ìgbà tán tẹ̀ tún ti wá ń dẹ́rù bà wá wípé ntọ́lọ̀ ń fún wa àwọn fẹ́ gbà lọ wa gbà tí ò dẹ̀ ń ṣọ̀ràn yàn a máa padà sílé bàbá wa náà ni àbí ọkọ ìyàwó tó lọ fẹ́ ọkọ tọkọ tó lù pa tó fẹ́ lù pa tán tó wọ kómà tó dàdà jáde ẹjọ́ ṣó máa padà lọ sílé ọkọ yẹn ilé bàbá ẹ̀ ló máa lọ nàá ṣé wọn ti lu Yorùbá dé kómà báyìí so a ń láti padà sọ́dọ̀ bàbá wa Ọlọ́run ọba tó dá wa ká padà sórílẹ̀-èdè wa ṣó ti yẹyin ṣàṣẹ́rí kò ń ṣe pé gbogbo àwọn tá à ń kọ̀wé sí àbáwọn tá à ń bá sọ̀rọ̀ àbáwọn tá à ń ṣe kì í ṣe pé à ń bẹ̀ wọ́n fún kankan o a bẹ̀ wọ́n pé kán jórí pé a fẹ́ jórílẹ̀-èdè ohun tó rọ́lọ́run ti dá lórílẹ̀-èdè but à ń sọ fún wọn pé ká lọ́jọ́ máa ṣe àjọṣepọ̀ kájọ máa recognize ara wa kájọ máa ṣe gẹ́gẹ́ bí kéèyàn máa sọ pé èèyàn ń wọ́ rẹ̀ kán rẹ̀ èèyàn ń wọ́ rẹ̀ kán rẹ̀ à ń nawọ́ rẹ̀ sí wọn òun ni so káwọn náà dẹ̀ nawọ́ rẹ̀ sí wa kán ní mutual ní o kájọ respect ara wa ó ṣe pé kan jù kan lọ tí ó ti yẹ yín sà so ètò bá dẹ̀ lóhùn recognize Yorùbá nation àbẹ́ fúnra rẹ̀ ló máa wá ìyẹn ń ṣe ìgbéraga ìgbà tán bá rí ògo tí Ọlọ́run ṣe sílẹ̀ Yorùbá wọ́n máa wà náà tí ó ti yẹ yín sà so bí tá a dé nsìnsìn kò kankan kò mọ́ sá o ju wípé kí a declare pé orílẹ̀-èdè wa lélẹ̀ ṣùgbọ́n pé ká má bàa just declare just like that màá máa sọ tí ó bá dórí yẹn màá ṣàlàyé yẹn. lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dára. This is Star Radio UK. The best radio show. bó bá jẹ́ àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí orí. This is Star Radio UK. ìlú kan wà tí gbogbo àgbáyé mọ̀ pé wọ́n ní gbòógì agbára. ìlú kan wà ní àgbáyé a mọ̀ pé ìlú pọ̀ rọ́pọ̀lọpọ̀ wọ́n á máa pèlú kan ní United States of America. ǹjẹ́ à ń rí wọn bá sọ̀rọ̀ ǹjẹ́ wọ́n mọ ohun tó ń lọ àbí a kò pa wọ́n sẹ́gbẹ́ pé àwa náà ìlú ni wá orílẹ̀-èdè ni wá bí a ṣe máa ń sọ pé ọmọ aládé ni wá kí lè máa bá wa sọ lórí ìgbésẹ̀ Yorùbá nation àti ìrìn àjò pẹ̀lú ìlú kan tá à ń pè ní United States of America. ṣe rí àkọ́kọ́ orílẹ̀-èdè ní United States orílẹ̀-èdè ni wá but nǹkan kan ní America fi yàtọ̀ lágbàáyé nǹkan tó fi yàtọ̀ ni pé orílẹ̀-èdè àjèjì òun ni kò sí ìlú tó wà ní àgbáyé tí ò sí ní America ṣó ti yé yín òun ló ṣe dàbẹ́ ní pé wọ́n rí ọwọ́ mú nítorí gbogbo oríṣiríṣi ẹ̀yà gbogbo tó ní kálukú mọ̀ òun ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ respect oníkálukú wọ́n respect ẹ̀ wàá máa gbọ́ eléyìí tán bá ti gbọ́ eléyìí wàá máa gbọ́ Irish American Jewish American Black American oríṣiríṣi náà máa pè yín oníkálukú respect rẹ̀
ṣó ti yé yín sà so gbogbo orílẹ̀-èdè ló wà ní Amẹ́ríkà sà so àkọ́kọ́ orílẹ̀-èdè Yorùbá mo fẹ́ sọ fún yín mo máa ń sọ fún àwọn èèyàn wípé tí ẹ bá mú Amẹ́ríkà ní àgbáyé ìgbéraga kọ́ ni o orílẹ̀-èdè tó tẹ̀lé òun ni àwọn ẹ̀yà tó wà ní Nàìjíríà pàápàá jùlọ àwa Yorùbá àti Biafra ṣó ti yé yín sà ní ẹ̀yìn Amẹ́ríkà ní àgbáyé ni mo ń sọ ní àpapọ̀ àgbáyé orílẹ̀-èdè tó tẹ̀lé nìyẹn wá látẹ̀lé ìdí táwọn yẹn dẹ̀ ṣe ṣáájú wa ní pé gbogbo orílẹ̀-èdè àgbáyé ló wà ń bẹ̀ tán wá jẹ́ ẹyọ kan tán wá ń gbé bí ẹyọ kan ṣó ti yé yín sà ṣe rí ní Amẹ́ríkà tá a bá ní ìlú tí àwa Yorùbá faramọ́ jù ta lè sọ pé a faramọ́ jù a faratì jù lẹ́yìn ọ̀dọ̀ yín Great Britain màá ní United States ni bọ̀tán bá ní pé èèyàn ní ìgbéga èèyàn ní ìlọsíwájú jù ní àgbáyé ní ọmọ Yorùbá US ni United States ni nínú gbogbo ethnic group tó wà ní gbogbo Amẹ́ríkà ọmọ Yorùbá ni ó ń kàwé jù ní Amẹ́ríkà yẹn ṣó ti yé yín sà wọ́n dẹ̀ ní àṣeyọrí tó pọ̀ so nítorí náà ọmọ Yorùbá ó ti bá wọn sọ̀rọ̀ dáadáa irú èmi ń sìn mo máa ń sọ fáwọn èèyàn wípé mi ò lè gbé nílùú kankan tí mi bá gbé nílẹ̀ Yorùbá a jẹ́ pé Amẹ́ríkà ni mo ń gbé nìyẹn mo lè lọ visit káàkiri o that's why tẹ́ pé mi ò lè gbé ìlú kankan àfi Amẹ́ríkà mo máa ń gbé ìlú mo ti gbé àìmọye ìlú but kò lè tẹ́ mi lọ́rùn àfi kí n padà sílẹ̀ Yorùbá tí n bá sílẹ̀ Yorùbá mo ti wà l'Amẹ́ríkà mo máa ń lọ sílùú káàkiri but Amẹ́ríkà yìí náà ni so àwa tọ́lọ̀ ń fún ní oore ọ̀fẹ́ láti ní àjọṣepọ̀ pẹ̀lú Amẹ́ríkà a pọ̀ gan láàrin ọmọ Yorùbá a pọ̀ gidi láàrin ọmọ Yorùbá táwọn ọmọ Yorùbá dẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ tán ti ń sọ fún wọn ṣùgbọ́n ṣe rí kinní kan ló wà ń bẹ̀ sà ní pé amúnisìn kò ní fẹ́ kẹ́rù òun lọ especially ẹrú tó mọ̀ pé ara ẹ̀ lòun ti ń jẹ tóun ti mú ṣó ti yé yín ṣe rí wọn gbàgbà tí Britain tó bá ṣì ń ṣe pé òun gàba lórí ibi tó ń pè ní Nàìjíríà tí ò bá gàba lórí ẹ̀ kò ní máa wá dictate bọ́n ṣe máa selection fún wọn wọn ò ní máa dictate ẹni tó máa mú lórí ṣó ti yé yín sà so ǹgbà táwọn tó dẹ̀ jẹ́ pé àwọn náà máa pè ní former colonial master Amẹ́ríkà náà dẹ̀ rí pé wọ́n sì ń gbọ̀nà bẹ́ẹ̀ France náà àwọn ìlú tó ń ṣe ní Áfíríkà yẹn náà sì ń gbọ̀nà yẹn Amẹ́ríkà náà gbọ̀nà yẹn even though land of freedom ní United States even though defender ló yẹ kó jẹ́ of freedom of democracy bọ̀ǹgbà tó ti táwọn yòókù ń ṣe àwọn náà bá bọ́ sí interest tara wọn so interest America first ṣó ti yé yín ẹ má jẹ́ kó dàrú lọ́dọ̀ ẹnikẹ́ni America interest ẹni first kò dẹ̀ ní ṣe nǹkan kan láì jẹ́ pé kí ló wà ńbẹ̀ fún mi what is there for me kí ni àǹfààní tí mo máa jẹ́ ńbẹ̀ kí ni èrè tí máa jẹ́ ńbẹ̀ tí ò bá sí àǹfààní ńbẹ̀ America ò ní lọ kò ní ṣe o ṣó ti yé yín sìn sà kò ní ṣe kò ní lọ but nísìnyí wọ́n ṣe ń wò wípé àpapọ̀ Nàìjíríà yẹn òun ló ń pé gbogbo àwọn wọ́n á gbé epo wọ́n á gbé lè wọ́n á ṣe bó ṣe wọ́n ibi tí wọ́n ti ń gbé epo wọ́n á babẹ̀ jẹ́ wọ́n tó bẹ̀ l'Amẹ́ríkà ni ṣebí Exxon Mobil ó ṣe ní New Orleans ńgbà yẹn wọ́n ò bí dá gbogbo ẹ̀ ló ṣàtúnṣe lé lórí ẹ wo nǹkan tó ń ṣe lọ́dọ̀ wa ń bì ṣé wọ́n kẹ́ àní kò kàn wọ́n náà gbà tí òsèǹ tó máa bí wọ́n àwọn náà dẹ̀ kẹ́ àwọn ṣe yamayama wọ́n lọ ní kán gbé epo kán lọ àwọn náà máa gbé wọ́n á lọ ṣe wọ́n á tún gbé padà wá fún yín àwọn náà ń control ẹ mọ iye owó tán rí nídìí ọ̀rọ̀ epo yìí ni ẹ wá ní gbogbo jíjẹ mímu yẹn kán wá fọwọ́ sí ṣe bẹ́ẹ̀ rí ìwé tán ń pín káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta tán sọ pé èèyàn kan láti State Department kó kọ mi mọ̀ bóyá ẹ rí lẹ́tà náà tó kọ séèyàn kan tó sọ pé ní Fúlàní ò rí bákan o kinní kan tó ń ṣe àpọ́nlé rẹpẹtẹ báyìí tó dẹ̀ mọ̀ pé rọ́ lòun pa tó dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó jẹ̀bi inú Ọlọ́run máa wà lórí òun àti ìdílé òun tó mọ̀ pé irú ayérayé torí gbogbo àwọn tán ti pa yẹn kọ́ gbogbo àwọn tán ti ṣèkà fún kọ́
tí ẹ bá wo clip woman kan báyìí tó lọ́n wá sí nàìjíríà tó ń ṣe ìkà fún òun ọmọ ẹ̀ àtọkọ ẹ̀ bó bá jẹ tó bá gbókúta mi ó máa láti máa sunkún ni. 2018 mélòó rú ẹ̀. tí ẹ bá rí àwọn tí wọ́n lé orí àwọn ọmọ káàkiri tí wọ́n lé bí ẹni lé ọjà tó ń pààyàn ìwọ wá ń kọ lẹ́tà nígbà Trump ìwọ wá ń kọ lẹ́tà bẹ́ẹ̀ ni pé nǹkan tó ń sọ yẹn ò exist orí yẹn kọ́ ni mò ń dúró sí but ẹ bá rí nǹkan tó kọ yẹn ẹ rí àbòsí ń bẹ ẹ rí àbòsí ń bẹ ṣó ti yẹ yín sà so nǹkan báwọn ṣe fẹ́ rí nìyẹn òun lòun ṣe kọ́ yẹn so reality bẹ̀ ṣó ti yẹ yín ẹ máa fi yé wọn ni ṣẹ́rí ìlú tá à ń pè ní Croatia ìgbà tó fẹ́ declare ara ẹ̀ pé ìlú lòun Amẹ́ríkà sọ fún Amẹ́ríkà ní tó bá declare ara ẹ̀ àwọn ò ní recognize ẹ o ṣẹ́rí bọ́n ṣe sọ bẹ́ẹ̀ báyìí mo rò pé ẹni tó jẹ́ olórí wọn ń bẹ̀ orí ẹ̀ gbóná ìjọ kẹrin t'Amẹ́ríkà sọ bẹ́ẹ̀ ló declare Croatia ìjọ kẹrin ó declare pé kí lẹ fẹ́ ṣe ìlú ní ìlú lòun àkóníkálùkù jórúkọ bàbá ẹ o nǹkan tó ń bá Amẹ́ríkà ṣe tí ò bá wọ̀ ní kí Amẹ́ríkà mú dání. population of 4 million as at 2020 4 million. ó wo Amẹ́ríkà lójú ó wò lójú ó ní tòun o Croatia lòun jẹ́ òun ti kúrò lára Yugoslavia kí lẹ fẹ́ ṣe ìgbà tó sún Amẹ́ríkà náà máa padà recognize ẹ ni ṣó ti yẹ yín sà àìmọye ìlú bẹ́ẹ̀ tọ́mọ aláwọn recognize but ẹ máa rí wọn bẹ́ẹ̀ ẹ máa rí presence wọn bẹ́ẹ̀ ta ló ń tan ta ni ṣó ti yẹ yín sà wọn náà wọ́n ṣe bọ̀wọ́ fẹsẹ̀ kan sínú ilé ọmọ ẹsẹ̀ kan síta. bẹ́ẹ̀ni ṣẹ́rí oore tí Ọlọ́run ṣe fún ọmọ Yorùbá sà kò kí ń ṣe àwa ló yẹ ká máa ní ó dìgbà kan tí ìlú kan bá recognize wa àwa ló yẹ ká máa sọ wípé a recognize àwọn ìlú kan bẹ́ẹ̀ni sà níbi tọ́lọ̀ ń ṣoore dé fún wa tá a mọ̀ a ló yẹ ká máa sọ bẹ́ẹ̀. This is Star Radio UK. mo gbọ́ ìyá. bọ́lọ̀ ń ṣe dá Yorùbá sà wípé àwọn nǹkan dáadáa tọ́lọ̀ ń ṣe fún wa àwa ló yẹ ká máa sọ pé ìlú yìí ò dáa o àwọn ò bá ìlú yìí ṣe o ìlú yìí ò dáa o kò ń ṣe pé àwọn kan ló yẹ kó máa sọ fún àwa wípé àwọn ò bá ta ni ṣe àwa lọ́lọ́run lẹ́yìn àwa lọ́mọ aládé ọmọ ológo ni wá ìwọ ló bá wa ṣe ẹ jẹ́ àmọ́ àwòrán bọ̀ ìyẹn ló rọrùn jù èyí tó rọrùn jù ní gbogbo ẹ̀ nìyẹn sà èyí tó rọrùn jù láyé nínú gbogbo ẹ̀ nìyẹn àwọn kan máa ní inferiority complex ni kò máa sọ pé torí America ò recognize ẹ torí Britain ò recognize ẹ kí ló dé Britain gbégbé ayé Britain America ń gbégbé amílẹ̀ America àní ìgbé Yorùbá káwa náà gbégbé ayé wa bọ́ọ̀lù ń ṣe dá wa ṣé báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ni ẹ lọ kàwé tán Britain tẹ̀ ń wò yẹn ẹ lọ kàwé tán ẹ tiẹ̀ kọ́kọ́ lọ síta America náà ẹ lọ kàwé tán ẹ rò pé bó ṣe wà lẹ́ni ló ṣe wà láti bẹ̀rẹ̀ ni kò rí bẹ́ẹ̀ àwọn náà gbẹ́lu wọn débi tó dé ni tí wọn dẹ̀ dúró ẹ lọ kà tán gbogbo àwọn òlú káàkiri yìí ṣé bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣé bọ́n ṣe wà nìyẹn ni lẹ́yìn pé pàápàá jùlọ ṣèbó wa Áfíríkà yìí náà ni oògùn dúdú yìí náà ni gbogbo wọn fi dìde náà fi di gbogbo nǹkan tí wọ́n dì ọlá dúdú yìí ni gbogbo wọn fi di nǹkan tán dì ẹ wá máa sọ pé àwọn yẹn tọ́lọ̀ ń gbé ga jù yín lọ Ọlọ́run gbé àwa ga jù wọ́n lọ ẹ wá ní àwọn nítorí wọ́n rí nǹkan yín jí wọ́n rí lò wọ́n mọ̀ lò wọ́n ní ètò ọkọ ẹ̀yin sóko ẹrú ẹ wá ní pé ẹ ṣe sùúrù díẹ̀ ẹja tó gbọ́ eléyìí díẹ̀ sí. ohun tí mo fẹ́ ni mo fẹ́ èmi fún This is Star Radio UK. ẹ káàbọ̀ sórí ètò ẹni tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Chief Mrs. Modupeola Onitiri Abiola àwọn ló wà lórí ètò pẹ̀lú wa nírọ̀lẹ́ lórí Naija Voices on Star Radio UK, your finest African and Caribbean radio station in London. ẹ jẹ́ àpadà sórí ibi tí a ti ń bá ọ̀rọ̀ nìṣó èmi ni mo mọ́rọ̀ jáde ìyá wa ti ń la ọ̀rọ̀ náà yí gbogbo wa pé kò dìgbà tí a bá ń dúró de ìlú kan lótìtọ́ lódodo à á fẹ́ recognition àmọ́ ọmọ aládé ni wá àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe sọ ìyá wa. bẹ́ẹ̀ ni sà recognition tá à ń béèrè fún sà kò ń ṣe pé láti sọ pé orílẹ̀-èdè ni wá o Ọlọ́run ti dá wa lórílẹ̀-èdè recognition tá à ń sọ ni wípé a ti kúrò nínú Nàìjíríà so ojú tẹ́ fi ń wò tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́
àwa ìyá ti dá dúró o so a fẹ́ kẹ́ recognize pa ti dá dúró so which means pé ẹ máa recognize òfin wa ìjọba wa ìlú wa òun recognition tá à ń sọ recognition wípé a ti dúró bí ìlú so ìjọba wa òfin wa gbọ̀n kan ẹ recognize ẹ̀ tẹ́ bá dẹ̀ ní interest ní apá ibi tí Yorùbá wà kẹ́ bá mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn o Yorùbá ò sínú Nàìjíríà mọ́ o so because oníkàlùkù ní bó ṣe ń ṣe nílùú ẹ̀ náà kan tó wá sí Nàìjíríà so nísìnyí tán bá dẹ̀ rí i pé Yorùbá ti kúrò ní Nàìjíríà ó ti di dandan káwọn náà change àwọn system wọn ó ti di dandan kan change àwọn tactics oríṣiríṣi nǹkan tó ń ṣe wọ́n ti mọ̀ pé àwọn láti change ẹ̀ bó ṣe wà nìyẹn for instance irú China ń sìn tó jẹ́ pé gbogbo nǹkan ẹ̀ Nàìjíríà ó dẹ̀ rí i pé Yorùbá ti kúrò ṣe mọ̀ pé àtúnṣe láti wà nítorí ibi tọ́lọ́run dá nílẹ̀ Yorùbá kò sí London Nàìjíríà mọ́ so ẹni tó bá dẹ̀ jẹ́ pé nínú ìlú yẹn under Yorùbá ló wà ó yẹ kó tètè mọ̀ wípé Yorùbá mà ti kúrò Nàìjíríà ó ní recognition tá à ń sọ sà kán lè mọ̀ wípé Yorùbá ti dá dúró so ẹni tó bá wù nínú wọn kó bá Yorùbá ṣe ẹni tí ò bá dẹ̀ wù ìyẹn ò ní wàhálà nú dára easy ló bá dé sà àìmọye ìlú tí wọ́n recognize kò lè náà ó recognize mi ò recognize ẹni náà kò sí wàhálà nú ẹ̀ bẹ́ẹ̀ ni sà ìlú tí ò bá recognize Yorùbá ò ní recognize ẹ o kò rọra kọ́ ẹ́mbásì ẹ kúrò nílẹ̀ Yorùbá kò sí wàhálà tó easy ló bá dé. ẹ ṣe gan ni ìyá wa ẹ jẹ́ ká wá padà wá sílé díẹ̀ sí i a fẹ́ ṣèjọba ara wa ǹjẹ́ a ní owó tá a fi ṣèjọba torí pé àti dá ìjọba sílẹ̀ kódà bíyàn bá dá ẹgbẹ́ sílẹ̀ tó o bá sówó wọn ẹgbẹ́ náà á fọ́ ní pẹ́pẹ́pẹ́pẹ́ nígbà tẹ́ tí wọ́n á sọ nísìn pé ilẹ̀ Yorùbá ti dúró owó wo gan la fi ṣe ilẹ̀ Yorùbá ọ̀hún owó wo la fi ṣe. owó wa ṣèbówó lọ́lọ́run fi yé wa káì àwa gangan owó fúnra wa ìdúró ọmọ Yorùbá fúnra rẹ̀ owó ni torí ta bá ní pé ọpọlọ làákàyè akíkanjú gbogbo nǹkan tọ́lọ́run fún wa ìdúró wa fúnra ara wa owó ni owó lọ́lọ́run fi yé wa káì ṣe mọ̀ pé owó tí Nàìjíríà ná àpapọ̀ ló tán pé Nàìjíríà more than 70% ẹ̀ ilẹ̀ Yorùbá ló ti ń wà náà so tẹ bá divert owó yẹn owó tẹ̀ ń kó lọ tẹ̀ jẹ́ kí gbogbo wọn máa ná kọ́ máa ṣe bó ṣe wù wọ́n tán tún fi ra nǹkan ogun tán fi ra nǹkan ìbàjẹ́ wá fi ṣe ìbàjẹ́ sí ilẹ̀ Yorùbá tán tún fi ń lérí ogun sọmọ Yorùbá owó ọmọ Yorùbá ni o òun náà fi ra gbogbo nǹkan yìí o gbogbo nǹkan tán rà pátá ọmọ Yorùbá owó wọn ni wọ́n fi rà á wọ́n tún wá fi nǹkan yẹn fi dojú ogun kọ́ ọmọ Yorùbá ó mà ṣe o ṣe rí owó sà ṣe mọ̀ pé ó ṣàlówó tá à ń pa owó lówó tọmọ Yorùbá ń pa tá à ń kó lọ tí gbogbo Nàìjíríà ná àbí ìgbà tá a bá dẹ̀ kó lọ mọ́ ṣe báwa la máa ná owó fúnra wa gbogbo nǹkan lọ́nà fi yé wa ká tó ń jowó kò sí tọ́lọ́hún fi yé wa ká tó ń jowó tá a bá ní ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn nǹkan kéékèèké kan ná ó kẹ́ jẹ́ kí n fún ilé example sà ṣe lè mọ iye owó tí yellow buses tó ń pa ká tẹ̀ wá kó wọn pọ̀ márùá ni o kìíní kan ẹ mọ iye owó tó ń pa ní oṣù ká má ìsọdún ní Èkó yìí lásán Èkó ni mo sọ o owó ṣó ti yẹ yín sà ṣe tún rá àwọn oníṣẹ́ ọwọ́ àwọn tó ń ṣe iṣẹ́ ọwọ́ bíi ká ní àwọn tó ń ṣe fashion design and all that owó tó ń sọ lásán wípé ní owó charges fún ìjọba tó ń sọ fún artisan wọn ṣe mọ iye tó ń jẹ billions money ṣé bó wà ń bẹ̀ owó wà ẹ mọ iye owó tó ní kálukú ń san ni lóríṣiríṣiríṣi ẹ mọ àwọn industries tó wà tán sì jẹ́ kán sì máa ṣiṣẹ́ ṣe mọ iye owó tó ń gbà lórí wọn added value tax tó ń gbà value added tax VAT value added tax tó ń gbà nílẹ̀ Nàìjíríà ṣebí south iná ti ń gbà jù south iná ti ń rà náà ti ń tà náà ẹ mọ̀ pé ìran Yorùbá ló ní rírà títà látàyè báyé ìran Yorùbá ló ní káràkátà ọmọ Yorùbá ló ní so tá a bá ní owó kéékèèké nínú ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ yẹn tá a bá tiẹ̀ kọ́kọ́ kó yẹn jọná ká kọ́kọ́ tiẹ̀ yọwọ́ VAT jọná ṣé owó kọ́ nìyẹn mi mà tí dé airport mi tí dé airport o mi tí dé international flight gbogbo ẹ o lẹ́yìn pé ẹ máa san landing fee parking fee oríṣiríṣi fee
lẹ máa san gbogbo owó yẹn tó ń lọ tẹ́lẹ̀ mi ì sọ seaport o mi ò tí ì sọ gbogbo àwọn yẹn mi ì tí ì wá sọ nǹkan tó wà nù lẹ̀ tọ́lọ́run fún wa mi ì tí ì débẹ̀ mi ì tí ì dépo mi ì tí ì dé gbogbo yẹn bí túmọ̀ ìgbẹ́ mi ì tí ì débẹ̀ yẹn rárá mi ì tí ì dé bí nǹkan ọ̀gbìn owó ló yí wa kásà nǹkan tó kàn kù ni pé ká yí padà ká gba owó yẹn padà fúnra wa èyí tó jẹ́ pé tá a bá pa owó yẹn tán bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá pa tán a máa kó jọ gbàm ó di òkè lọ́hùn so nísìnyí tá a bá pa owó yẹn jọ gbàm ó di àpò tiwa nílẹ̀ Yorùbá a máa fi ṣèjọba wa fúnra wa gbà táwọn bàbá wa ṣe successfully kòkó ni wọ́n lò náà kòkó ni méjọ nǹkan tán lò ó dẹ̀ dowó kòkó sì wà nílẹ̀ Yorùbá dáadáa gidi kàmáì tí wàá sọ nǹkan tó tún wá pọ̀ rẹpẹtẹ tó tún wá kún sìn tó ti pọ̀ ju ti gbàǹ bàbá wa lọ Ọlọ́run tó jẹ́ kó pọ̀ jù gbà yẹn ló ti mọ̀ pé a ti pọ̀ sí ṣó ti yẹ yín sìn a ti pọ̀ sí èrò ti pọ̀ so ṣe rí nǹkan tó máa di owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni o ẹ dẹ̀ jẹ́ fún ilé example nsìn ṣe mọ iye mọ́tò ta ní lórí títì nílẹ̀ Yorùbá ṣe mọ iye mọ́tò ta ní ìyẹn lásán wípé òkè gbogbo ẹni tó ní mọ́tò ní Yorùbá nation ẹ lọ rẹ́gísítà mọ́tò yín o kẹ́ lè gba sticker Yorùbá nation vehicle license Yorùbá nation sáà ṣe mọ iye tí Yorùbá nation máa get driver's license lásán kó tó lè wa mọ́tò nílẹ̀ Yorùbá o ẹ lọ gba license Yorùbá nation ṣe mọ iye tí yẹn já sà ṣe mọ iye tó máa jẹ́ tó dẹ̀ jẹ́ pé ní Yorùbá nation àní gbé owó tó máa ní anybody lára so ó máa mú everybody láti ní license yẹn so à ń sọ̀rọ̀ quantity nìyẹn tó máa pọ̀ rẹpẹtẹ owó nìyí sà owó ni mò ń kà fún yìnyín mi ò tí ì lọ jìnnà mi ì tí ì fọwọ́ kàn kankan o mi ò tí ì sọ pé bóyá àwọn tó ń ṣe ọ̀gbìn àwọn tá à ń ṣe agriculture lóríṣiríṣi mi ì tí ì sọ poultry mi ì tí ẹ̀ tí ì dọ́dọ̀ àwọn yẹn tẹ̀sí èèyàn kan máa ṣe sọ pé níbo náà ti fẹ́ rówó ṣe bó ló wà nílẹ̀ ṣe bó nìkan táwọn bàbá fi ṣe ń gbà yẹn kòkó kọ́ ni ṣé kò sí kòkó mọ́ ni kòkó wa Ọlọ́run dẹ̀ tún ti wá fún wa rẹpẹtẹ jù yẹn lọ mo dẹ̀ lè aṣọ yín sà pé àwọn nǹkan kan wà tẹ́nikẹ́ni ò tí mọ̀ o àgbáyé máa lò ilẹ̀ Yorùbá iná náà ti máa rí ilẹ̀ Yorùbá iná ti máa rí so owó wà gidi ètò Ọlọ́run ti ṣe fún wa already owó nìna tá a bá sọ pé a bọ́ sí ìdí omi lásán ká máa pẹja sà ṣé owó kọ́ nìyẹn ni ẹja ká bọ́ sódì omi wa káàkiri ká máa pẹja ṣé owó kọ́ nìyẹn owó wà dáadáa náà owó wà. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Yorùbá you are watching. This is Star Radio UK. It is your finest African and Caribbean radio station in London. All around the world. Ìyá wa ẹ jẹ́ ká a ṣe ń bọ̀ lórí ìwé ìrìnnà yẹn àìtí parí ọ̀rọ̀ lórí ẹ̀ nǹkan kan ṣe pàtàkì tó ṣe kókó ní gbogbo ìgbésẹ̀ tí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ní ọ̀sẹ̀ bíi méjì nísìnyí ó mú wa ní igbá àyà òun là ń pè ní ìdáàbò security mo ò fẹ́ jẹ́ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ nínú ibi tí mo fẹ́ gbọ́rọ̀ yìí wọ̀ nítorí pé n tó wà very very sensitive ni àmọ́ gbogbo ọmọ Yorùbá wà concern nípa tábàtẹ̀ náà máa declare Yorùbá nation tí àwọn ìjọba amúnisìn tí a mọ̀ sí ìjọba Fúlàní tó bá gbé ọwọ́ ìjà wa lè dáàbò bo ara wa ìyẹn àkọ́kọ́ èkejì ni pé nígbà tá a bá tẹ̀ ní a declare ìjà lè dáàbò bo ara wa mo mọ̀ pé a máa ní èèyàn pọ̀ nílẹ̀ ìdáàbò ní ibi táyé dé nísìn bí ṣe wà nínú ìjókòó báyìí ìdáàbò kan wà ní nítorí pé bó tẹ̀ jẹ́ èmi nìkan náà ni mo wà ń bí wọ́n lè rí mi wọ́n mọ ibi tí mo wà based on technology ìyá wa ẹ bá wa nànàná ẹ̀ díẹ̀ bọ́ bí ṣe sọ ẹ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé ẹ̀yin àgbàlagbà náà lẹ ní gbogbo aláǹgbá ló dá níbolẹ̀ àmọ́ èyí tí inú run nítorí pé ètò tá à ń ṣe ìjókòó ti jókòó rẹpẹtẹ nígbà tó ti mọ̀ pé Koiki ló ń gbé ìyá wa bọ̀
Koiki fúnra rẹ̀ ẹkùn ìyá wa fúnra rẹ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu 1.2 ilẹ̀ ti dàrú lórí YouTube àti Facebook gbogbo wọn ń jókòó wọn mú pen and paper security ìdáàbò ẹ bá wa sọ díẹ̀ lé lórí. Yes sir, àkọ́kọ́ sir kí n tó sọ̀rọ̀ lórí yẹn mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tó ń sọ pé owó mo fẹ́ fi opportunity yẹn sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ jẹ́ ká máa palẹ̀ mọ́ ẹ jẹ́ ká máa ní èrò plans nípa pé kí la fẹ́ lọ ṣe ní ìlú wa. Àkọ́kọ́ náà àwọn èèyàn ń sọ wípé wọ́n dá ṣe wọn ò pe àwọn sí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ṣe dá ṣe orílẹ̀-èdè là ń sọ yìí o ó dẹ̀ mo fẹ́ kó yé gbogbo wa wípé orílẹ̀-èdè Yorùbá ta fẹ́ ṣe ground zero láti fẹ́ bẹ̀rẹ̀ kò sí nǹkan kan lẹ̀ o ara bí ìpalẹ̀mọ́ gbogbo ẹ̀ ni ètò dẹ̀ yẹ kó wà ń bẹ̀ wọ́n bàjẹ́ so a ṣẹ̀ṣẹ̀ máa mú gbogbo ẹ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ láti foundation ni so báwo ni gbogbo ò ṣe ní dá sí ó máa kan gbogbo wa o ẹ̀rọ pé ẹ̀ wọ́n pè é sí kẹ́ ó máa pè rẹ̀ sí pàápàá níbi tó dé yìí gbogbo wa pátá la máa dá sí gbogbo apátá dẹ̀ ni mo fẹ́ ká ní àníyàn tó dáa nǹkan rere lórí orílẹ̀-èdè wa èèyàn kan ò yànyàn kan jẹ́ o èèyàn kan ò dẹ̀ lè fọwọ́ bo ògo anybody ibi tí wọ́n bá fẹ́ kó ògo tiẹ̀ tàn dé ni kí wọ́n ṣiṣẹ́ dé torí eré àpọ̀nlẹ̀ rẹpẹtẹ mo fẹ́ káwọn èèyàn wa káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní lọ́kàn iléeṣẹ́ tẹ fẹ́ dálẹ̀ ó ń ṣe pé kó ti rẹpẹtẹ náà kò bá jẹ́ èèyàn méjì lèèyàn gbà kò bá jẹ́ èèyàn mẹ́rin tẹ bá lágbára 40 tẹ bá lágbára 100 ẹ ṣáà máa ní plan ẹ má nira yín lára o ẹ má sọ pé kí ni ká ti gbọ́ báwo lẹ ṣe fẹ́ bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi ka àwọn ìwé ìtàn àwọn iléeṣẹ́ ńláńlá yìí kẹ lọ bẹ̀rẹ̀ kẹ lọ bọ́n ṣe bẹ̀rẹ̀ o níwọ̀nba díẹ̀díẹ̀ ni díẹ̀ òun náà fi bẹ̀rẹ̀ ṣó ti yé yín ẹ jọ̀ọ́ àwọn ọmọ Yorùbá gbóbi tá a wà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ronú small businesses nítorí engine ìlú ẹni ìlú lágbàáyé tẹ bá gbọ́ Amẹ́ríkà tó ń sọ Amẹ́ríkà àwọn businesses ìlú ẹ̀ ni o what we call small business administration àwọn náà monitor pé oríṣiríṣi businesses ṣe láwọn businesses kékèké yẹn ṣe mọ̀ pé àwọn gangan náà ní àrẹ̀sì sáwọn aráàlú ṣe rí ká máa tà ká máa rà ká máa ṣe yẹn ṣe mọ̀ pé òun la fi yí gbogbo ẹ̀ po for instance nsìn ẹ jẹ́ kí n fún ilé example ibi tí Nàìjíríà wà lẹ́nu nsìn ṣe mọ̀ pé gbogbo èèyàn ń pè ní failed country ìdí tó sì ṣe fi ẹsẹ̀ ranlẹ̀ ní pé owó diaspora tó ń wọlé tó wá jẹ́ pé láàrin ara wa à ń tà láàrin ara wa òun ló sì ṣe fi dúró o ṣó ti yé yín sà so ṣe é rí àwọn èèyàn wa gbogbo wa káàkiri àgbáyé jọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí plan Yorùbá nation ti dúró ẹ má ní iyèméjì lóyún lórí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí plan ní pòkè kí lèmi náà ṣe fẹ́ contribute kí nìkan tí mo fẹ́ ṣe tó bá jẹ́ tó láìka ti dá léèwé sílẹ̀ bó ṣe ìwọ̀nba nursery school ní déédéé tó bá yá di university ibìkan náà ti ń bẹ̀rẹ̀ kò dẹ̀ di dandan kó jẹ́ city lẹ́kọ̀ọ́ ní Ìbàdàn ní ẹgbẹ́ olẹ́wà jẹ́ ká bẹ̀rẹ̀ sí spread out ká lọ develop rural areas ká lọ develop kó di suburbans ká ní káàkiri ṣé tá a bá ti develop tí ò sí igbó kan káàkiri wèrè kan nílò ń wà nígbò ń fẹ́ dẹ́rù bá ọmọ Yorùbá kò ní sí yẹn bẹ́ẹ̀ adẹ̀tí imarket lọ́tọ̀ residential ọ̀tọ̀ industrial ọ̀tọ̀ mini warehouses ọ̀tọ̀ commercial ọ̀tọ̀ oríṣiríṣi ó ti yà wà lọ́tọ̀ọ̀tọ̀ táwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí spread káàkiri ṣebí irú ọ̀dọ̀ alamẹ́ríkà ń bẹ̀ yẹn òun ní mọ̀gbà tó máa wọ state mi náà tó bá dẹ̀ wọ state mi yẹn nǹkan tó rí state kan bí o tún máa bá ń bẹ̀ yẹn àìmọye tẹ́ pé the same layout lẹ́ máa máa rí lọ ẹ̀ ní mọ̀ pé ti wọ̀lú mi títí a máa fi rìn ìlú yẹn já ẹ̀ ní mọ̀ so tí ilẹ̀ Yorùbá bá rí bẹ́ẹ̀ ńkọ́ tẹ́ pé nǹkan tó dáa ni wọ́n máa rí káàkiri kò ń ṣe àwọn trash junkie àti ogbọ́n kó káàkiri tán láwọn develop tán pé irú Èkó wà ní megacity ṣé megacity lè kó yìí Ọlọ́run kó ṣàánú fún wa so sà ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ security sà. bẹ́ẹ̀ni. mo kàn fẹ́ fi àsìkò yẹn bá ọmọ Yorùbá ní pé ká bẹ̀rẹ̀ sí ronú oríṣiríṣi small businesses tá a máa ṣe so láti fi gbé ilẹ̀ Yorùbá lárugẹ so gbogbo nǹkan tó oríṣiríṣi táwọn èèyàn ń tà ń sìn
lóòótọ́ ìgbà mi máa ní àwọn ilé Biafra ló ń tà mo fẹ́ fi gbogbo ẹnu sọ ni ìgbéraga kọ̀ọ̀kan tẹ bá rí tí ọmọ Ìgbò ta ọmọ Yorùbá ló kọ́kọ́ tà ìgbéraga kọ́ ẹ lọ wádìí ẹ̀ so kí ọmọ Yorùbá kan padà sí gbogbo ògo tọ́lọ̀ ń fún wa àkọ́kọ́ nìyẹn ṣe rọ̀rọ̀ security sir ó wà nù nǹkan tó jẹ́ pé ó jẹ́ ìbànújẹ́ téèyàn ń rò pé ó yẹ kí ìlú ti dá dúró ṣé tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá wà ní ààyè tó yẹ kó wà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín sà tá a bá yọ òyìnbó kúrò ṣe mọ̀ pé oníkálukú máa lọ lè bàbá ẹ̀ kò ní sí ìjọba kankan ìjọba orílẹ̀-èdè oníkálukú yẹn ló máa wà náà ká pé a wà ní ààyè wa ni ó ti di dandan kó jẹ́ pé a máa secure border wa both land ní sea àti ní air a máa secure náà a máa mọ tó ń wọlé àti tí ò jáde gbọ̀ngbà tẹ́ pé a kóra wa sí ti British kó kólẹ̀ Nàìjíríà tó kólẹ̀ yẹn ṣe rí pé gbogbo játijàti rádaràda ló ń ṣẹlẹ̀ àwọn kan wọnú ìlú ó mà ṣe o mà ṣe o. tó àdúpẹ́ lọ́wọ́ ìyá wa tí wọ́n ṣì wà pẹ̀lú wa ẹ ṣé gan ni ìyá wa. àwọn kan wọnú ìlú. wọ́n wá síbi tí àwọn èèyàn ti ń jọ́sìn wọ́n pa àwọn èèyàn wa lọ́mọdé lágbà lárúgbó àwọn tó ṣẹ̀ ṣègbéyàwó àwọn ọmọ kéékèèké tó ń ṣẹ̀ ń ṣe ìgbésí ayé wọn wọ́n fẹ́ lọ sí Ọlọ́run ni o wọ́n wọlé wọ́n pa wọn just like that wọ́n lọ wọ́n tún bẹ̀rẹ̀ sí dẹ́rùbà kẹ́nikẹ́ni kó má lọ sí ilé ìjọsìn wọn particularly church ni wọ́n refer sí wọ́n mọ̀ wípé ìran Yorùbá kìíní kan la ní tí gbogbo àgbáyé ò ní ìgbéraga kọ́ ní gbogbo àgbáyé kò sẹ́ni tó ń sin Ọlọ́run kò sẹ́ni tó ń yin Ọlọ́run kò sẹ́ni tó bẹ̀rù Ọlọ́run kò sẹ́ni tó ń júbà Ọlọ́run tọ́mọ Yorùbá káàkiri àgbáyé wọ́n láwọn fẹ́ gbalẹ̀ wa wọ́n gba gbogbo nǹkan lọ́wọ́ wa wọ́n tún láwọn fẹ́ gba bá a ṣe ń sin Ọlọ́run lọ́wọ́ wa wọ́n máa ṣe Yorùbá ti dúró sáà èèyàn kan kò ní dẹ́rùbà lórí ilẹ̀ wa tí ò bá sí nǹkan tí British kó wa sí wọn ò ní máa pa àwọn èèyàn wa bí ẹni pa ẹran wọn ò ní máa pa àwọn èèyàn wa ní ìpakúpa láì bí ẹni tí ò ní ìbẹ̀rù Ọlọ́run tí ò ní ẹran èèyàn lára rárá ó ti di dandan sà torí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí sà wọ́n ń dún kòkò mọ́ àwa ọmọ Yorùbá wàá máa gbọ́ wọ́n ti yọ ní Ìjẹ̀bú o wọ́n fẹ́ display lẹ́kọ̀ọ́ wọ́n náà fẹ́ jà lẹ́kọ̀ọ́ ní ìlú wa ní orílẹ̀-èdè wa wọ́n tún sọ fún wa pé kékeré la rí lọ́wọ́ wọ́n máa ṣe ṣe rí gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn tako kí ilẹ̀ Yorùbá kó dá dúró ó yẹ kán ní àròjinlẹ̀ o ó yẹ kán ní àròjinlẹ̀ wípé tí wọ́n bá lè wọ anywhere kọ́kàn láwọn pa àwọn èèyàn àwọn ṣe nǹkan tó wù wọ́n ṣé yẹ kán ní àròjinlẹ̀ pé àwọn náà any day àwọn lè wà ní wrong place ní wrong time now. kódà wọ́n gbọ́mọ kan wá láti ìlú Amẹ́ríkà tí wọ́n mọ̀ pé wọ́n ní gbé padà sí ìlú Amẹ́ríkà mo rí i pé ẹ wà very very emotional èmi gan wà ẹgbọ́n sókè yá wa. so ṣó wá jẹ́ pé àwọn ọmọ Yorùbá lórí ilẹ̀ tọ́lọ̀ ń fún wa ṣé kò yẹ ká dá dúró ṣé kò yẹ kí a ní èdè tiwa ká ní ààbò tiwa àbí ṣé tá a bá ní ààbò tiwa níbo lélẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ẹjọ́ ẹ sọ fún mi. bẹ́ẹ̀ ibi tí wọ́n lọ ní Ọ̀wọ̀ yẹn Ondo State bàbá wa Àkẹ́tì ó gbìyànjú nípa ọ̀rọ̀ ààbò ó dẹ́bu ẹ̀ gidi ó ń sá eré ẹ pẹ̀lú ẹ̀ ń kọ́ bí ìgbà tí ò mọ̀ ṣe bí ìgbà tí ò ṣe kankan ni so ẹ lè fi wé ká pé orílẹ̀-èdè ni wá
ṣé mọ̀ pé gbogbo ìgbìyànjú bàbá wa Àkẹ́tì kò lè lọ lásán ó máa yọ gọ́vnà Ondo state ni mò ń pè ní Àkẹ́tì ó yé mi ṣé mọ̀ pé gbogbo ìgbìyànjú ẹ̀ kò ní yọ lásán ṣé understand nǹkan tó fi lè múrò àwọn bàbá wa Wọlé Ṣóyínká máa sọ wípé ó ti dandan ká dáàbò bora wa àṣebá àwọn ọba náà sọ́nsìn wọn náà ní náà sọ wípé ó ti dandan ká dáàbò bora wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí wá ló dé tà kúkú jẹ́lu fúnra wa ká dẹ̀ wà lábẹ́ ẹ̀bọ Ọlọ́run àtàbò tọ́lọ́mbà fi kọ́ wa ká fi ṣàbò fúnra wa. ẹ wá wo àárín ìlú wa ẹ pa àwọn èèyàn ẹ tún máa dúnkokò mọ́ wa ẹ tún máa dẹ́rù bà àwọn èèyàn àìmọye tí ó lè sùn mọ́ nílé wọn ṣéyàn tí ẹ lè sùn ní oorun dà níbo lẹ ti rí oorun. wọ́n sì jíyàn gbé ní Ogun State nínú church ní àná. ẹ jọ sà for how long la fẹ́ ṣe yẹn dà sà -1 mélòó ló kù ńlẹ̀ kí ló dé ó ti di dandan o ṣẹ́rí sà tí ọ̀wọ̀ yẹn tán ṣe yẹn last straw náà ṣe o lóòótọ́ kò sí nǹkan kan tó dá wa dúró before tí ọ̀wọ̀ ṣùgbọ́n tí ọ̀wọ̀ yẹn òun náà fi hàn àgbáyé wípé àwọn seal wípé kí Yorùbá dá dúró ṣẹ́rí tí wọ́n lọ ṣe ní ọ̀wọ̀ yẹn sà tí ẹ̀ ń pé tán bá kọ lẹ́tà bí nǹkan kan wọ́n á fi seal sí authorization pé ká ní kínní òótọ́ ni wọ́n á stamp ẹ̀ wọ́n á seal ẹ̀ ẹni tí wọ́n lọ ṣe ní ọ̀wọ̀ náà fi sign náà fi seal wípé Yorùbá máa dá dúró ìjọba Fúlàní ìjọba Nàìjíríà final ni àwọn fúnra ara wọn náà fi signature sí that is their signature wípé Yorùbá nation must stand signature Federal Government of Nigeria nìyẹn signature Fúlàní nìyẹn òun ló wà ní ọ̀wọ̀ yẹn o gbogbo ẹ̀mí tẹ́pa ní ọ̀wọ̀ òun ni signature yín wípé Yorùbá nation must stand gbogbo ẹ̀mí tí ẹ gbà ní ọ̀wọ̀ pátá òun ló stand fún gbogbo ẹ̀mí tẹ́ ti ń gbà láti joy tẹ́ tún gbà lẹ́yìn ìgbà yẹn those are your signatures signature tí yín nìyẹn wípé Yorùbá nation must stand ṣe rí ààbò lórí ilẹ̀ Yorùbá sà àwa ní ìgbàgbọ́ wípé wọn kò ní sí wàhálà kó máa wà peaceful nǹkan tá a ní ìgbàgbọ́ lé lórí nìyẹn sà so ọmọ Yorùbá níta wa àwa ní ìgbàgbọ́ pé ogun ò ní jà wá àwa ò dẹ̀ jagun gbogbo àgbáyé dẹ̀ rí pé gbogbo ìgbésẹ̀ tá à ń gbé gbogbo ọ̀nà tá à ń rìn peacefully ni anybody fa wàhálà everything peacefully ni àwa dẹ̀ expect pé ìjọba Federal Republic of Nigeria ó máa respect yẹn nítorí tẹ́ bá wo nǹkan tó ń tẹ̀ ń pè self determination wọ́n sọ wípé ó yẹ kán ọ̀nà ẹ̀ without interference tẹ́ bá kà ẹ̀rí ń bẹ̀ without interference and ẹni tó dẹ̀ jẹ́ olórí lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà Buhari fúnra rẹ̀ ó believe in self determination in fact ó ń campaign seriously fún Palestine ni even before the whole world United Nations ẹnujọ́ mẹ́ta wọ́n tún láwọn defend sovereignty Ukraine so ó believe in self determination so based on that I believe it's going to be peaceful nǹkan ìtorí ìgbésẹ̀ táwọn ń gbé ọ̀nà tá à ń gbà peaceful way ni so I expect interference I expect confrontation from them I expect it from them because fúnra ara wọn ni wọ́n fi signature sí Yorùbá nation fúnra ara wọn náà sọ pé Yorùbá nation has been declared àwọn náà kọ́kọ́ declare Yorùbá nation o àti declare ṣẹ́rí ọ̀wọ̀ tán lọ yẹn wọ́n declare Yorùbá nation ó ti pẹ́ tó ti ń ṣe wọ́n dẹ̀ tún ti ń ṣe lẹ́yìn yẹn declaration náà ṣe yẹn o each action wọn yẹn declaration Yorùbá nation ni àwa gangan ò tí ì declare o a sì ń rìn bọ̀ bí ọmọlúwàbí ni o gbogbo ọ̀nà tá à ń gbé is peaceful nǹkan tá à ń ṣe peaceful ni tá a dẹ̀ ń sọ fáyé we gonna do it peacefully no confrontation so I expect confrontation from them I dey expect interference from them so because Nigeria fúnra rẹ̀ signatory ni o say self determination signatory ni ní United Nations in African Charter.